fa àkókò ṣòfò lábẹ́ bó ṣe lè wù kó mọ́. Yes, kẹ̀. nínú ìwé ìròyìn punch mo ti kọ́kọ́ fẹ́ ṣíde ìròyìn títí ọwọ́ mi yìí òun ló sì jáde wá láti ọ̀jọ̀gbọ́n nínú ọ̀jọ̀gbọ́n igi ìwé èso ìmọ̀ Wọlé Ṣóyínká ó ti rọ gbogbo àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ Áfíríkà wípé ẹ máa sọ èdè abínibí yín sí àwọn ọmọ yín torí pé ó ṣe kókó ó sì ṣe pàtàkì ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ó fohùn léde. àgbà ò ní tán lórílẹ̀. àṣẹ o. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde o wọ́n ní lẹ́yìn ọdún kan tí ilé ẹjọ́ eléyìí tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ó ti gbé ìdájọ́ kalẹ̀ wípé kí ìjọba ìbílẹ̀ kí wọ́n máa ṣe ètò òṣùná lọ́wọ́ ara wọn wọ́n ní wọn mọ̀ tí ì ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọdún kan ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí àjọ EFCC àjọ amúnimádà wọ́n fi páńpẹ́ ọba mú àwọn kọ̀rọ̀ sí àdúgbò afurasí kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí iye wọn tó 100 níye tí wọ́n jẹ́ jàgùdà pálí òjá ní onílé fi bo tiẹ̀ lẹ́yìn tí wọ́n ń sọ onílé sínú kolobo ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi páńpẹ́ ọba mú wọn o ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. inú ẹgbẹ́ òṣèlú Labour Party òun náà ni ìròyìn eléyìí ti jáde wọ́n ti jó di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú Labour Party wọ́n mọ̀ tún ti ń bára wọn fà á àwọn igun nígun nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n ti ń bára wọn fà làkàdì o ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ròyìn náà. ní ìpínlẹ̀ Èkó ni mo mórílé báyìí nínú ìwé ìròyìn punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí o ìjọba ìpínlẹ̀ Èkó ó ti ilé ìtajà nǹkan ẹlẹ́rìn mímu ẹlẹ́rìndòdò ó ti pa o tó jẹ́ títí olóyè Kùbánà wọ́n ti ilé ìtajà ọ̀hún pa ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn Vanguard yẹn náà lèmi náà wà níbẹ̀ ni Peter Obi ló ti jó di mímọ̀ ìdí rẹ̀ rèé tí mo fi ìfọwọ́sowọ́pọ̀ tí mo fi wà nínú àwọn tí ń ṣe ìfọwọ́sowọ́pọ̀ láti lé ìṣèjọba eléyìí tó wà lóróyè kú o why I'm in coalition òun náà ni ìròyìn ọ̀hún sọ English ìwé ìròyìn Vanguard òun náà ló dẹ̀ kọ́ o. nínú ìwé ìròyìn punch ni mo rí ìròyìn yìí o tó ń fọwọ́ luwọ́ ńpẹ́bẹ́ńpẹ́bẹ́ àràmẹ́rírí mo rí orí olóńgìní ní igbá àtẹ o ọmọọṣẹ́ kan rèé tó jẹ́ ọ̀dọ́mọdékùnrin ó bá fi owó ọ̀gá rẹ̀ mílíọ̀nù kan náírà ó fi ta tẹ́tẹ́ ni wọ́n bá tì í sí ọgbà túnirọ ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. ó sọ ọmọ tó lọ́kàn. nínú ìwé ìròyìn Vanguard ó náà ní ìròyìn eléyìí ló wà o níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP náà ti ń jẹ́ odi mímọ̀ ṣe rí àwọn tí ń kú o nínú ẹgbẹ́ òṣèlú PDP tí ń darapọ̀ mọ́ ẹgbẹ́ míì tẹ́ ń wò ohun torí tí wọ́n jẹ ní personal gain òun náà ló fà á tí wọ́n fi ń kú nínú ẹgbẹ́ òṣèlú PDP ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí tó ń pariwo lóhùn òkè Abija. ajẹ́mú ń gbọ́ ajẹ́mú ń gbọ́. Abija. ajẹ́mú ń gbọ́ ajẹ́mú ń gbọ́. Abija o ogun tó ń lọ yìí kò mú ewé jogbo kò fi mọ́ jogbo kò mú àtàrí méje kò mú ọ̀pá alámọ̀ mẹ́ta kó o fi gbogbo ẹ̀ jọra wọn kó o fi kún wájú orí kó o fi kún ẹsẹ̀ òsì kó o máa sọ báyìí wípé pé kíni ogún náírà ni mo gbà fún sinimá ọ̀pá ajé tó sọ mí di olókìkí àjà Abija ó fohùn léde o ìwé ìròyìn punch ó jù jáde. àjàn sórí nígbà ó ti kà tán. ó gbàgbé fídíò ni. gbàgbé kíni àwọn ọmọ sí mélòó wọn wò mélòó mo ń bi Precious lánàá yẹ pé ṣé ọmọ fídíò báyìí ó ní. fídíò èwo. ọ̀pá ajé. níbo ni ó ti ọ̀pá ajé níbo ni ó ti wò ọ̀pá ajé mọ̀ ti pẹ́. ọ̀pẹ. ó ti pẹ́ o àjà ó wà ní 20 náírà ló ń gbà. bẹ́ẹ̀ ni odidi owó nígbà náà odidi owó ní náà bá ṣe owó sí owó òsìn ó ní agbára díẹ̀ àwọn ọmọ sì ń gbádùn o àwọn tí ń ṣeré tíátà ní ìsìn ẹ̀yìn lè ń gbà. nínú ìwé ìròyìn Nigerian Tribune òun náà mo sì wà níbi tí ìròyìn eléyìí tó ti jáde àwọn ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Zamfara òun náà ni wọ́n ti pè fún àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ní ẹni tí ó jẹ́ aṣíwájú obìnrin nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ gbé nítorí kíni wọ́n fi ní wọ́n gbé ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ o. bí ìwọ bá lọ sí apá òkè ọya jẹ́ kẹ́mi náà mórílé apá òkè ọya o Aláàfin títí ìlú Ọ̀yọ́ kábíyèsí Ọ̀wọ́adé
wọ́n ṣe àbẹ̀wò sí Sultan títí ìlú Sokoto. Insight Ọ̀yọ́ ló kọ ìròyìn náà jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà mo sì wà níbẹ̀ ni àwọn kan ní ẹ ti ń sọ̀rọ̀ tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé kí ló dé tẹ́ ń bẹnu àtẹ́lu mọ̀mọ́dé Patience Jonathan nítorí pé ó kéde wípé òun ó ṣe àtìlẹ́yìn ìyẹn fún Tinubu. àwọn Ọ̀hánèzè Ndigbo àwọn náà ni wọ́n sọ̀rọ̀ ọ̀hún. ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ọ́. nínú ìwé ìròyìn Daily Post ni mo rí ìròyìn títí ọwọ́ mi yé o. àwọn adèhámọ́ra tí wọ́n gbé ìbọn lóríṣiríṣi wọ́n ya wọ ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ Kebbi o lásìkò ìgbà tí ìjọsìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni wọ́n bá jí àwọn olùjọ́sìn gbé. ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Ọlọ́run ṣàánú ẹni o. àmín o. ìwé ìròyìn Nigerian Tribune náà mo sì wà nínú rẹ̀ níbẹ̀ ni àwọn Ọ̀hánèzè Ndigbo àti àwọn ènìyàn apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà ní ẹ ti ń jẹ́ ó di mímọ̀ o Tinubu làwọ̀ tìlẹ́yìn ìyẹn fún sáà ẹlẹ́ẹ̀kejì. ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Daily Post náà ni mo rí ìròyìn tí etí ọwọ́ mi yìí o. kọ́lọ́run kó máa ṣọ́ wa kó sì gbà wá lọ́jọ́ tí ebi ó bá pa ọ̀nà ká má rìn lójú ọ̀nà o. Àmín. lọ́jọ́ tí ebi ó bá palẹ̀ ká má bá wọn wà nílé. Àmín o. ọjọ́ tí gbangba ẹ̀ta tí ó gbá àwọn ènìyàn lójú ká má wà níta o. Àmín. ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n kú ní ìfọnáfọnṣu níbi ìjàmbá ọkọ̀ kan tó ṣẹlẹ̀ lórí afárá kan tí wọ́n ń pè ní Karu ní ìlú Àbújá. ìwé ìròyìn Daily Post ló post ìròyìn náà jáde. kọ́lọ́run ṣàánú ẹni. àmín o. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà mo sì wà níbẹ̀ ni àwọn alátìlẹyìn Peter Obi ni wọ́n ti ń jó di mímọ̀ lórí ọ̀rọ̀ eléyìí tí wọ́n gbé léde wípé Peter Obi ti ṣetán láti ṣe igbákejì ìyẹn fún Atiku Abubakar. ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló sọ̀rọ̀ yàn òun síta o. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí. Dangote olówó àgbọ̀ngbẹ àti oríṣiríṣi ìdókòwò tó ní ó ti fohùn lédè ó sì ṣàlàyé sí ìgboro ayé wípé èmi eléyìí wọ́n kún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kún lọ́wọ́ o tí yóò fi dúró déédéé. owó epo bẹtiró yóò dúró sí ojú kan kò ní máa lọ sókè lọ sísàlẹ̀ bó ṣe ń lọ bíi omi àbọ̀hún. ìwé ìròyìn Punch ló punch ìròyìn náà jáde. Peter Obi ọmọ ẹgbẹ́ òṣèlú Labour tọkàntọkàn sí ni àwọn alátìlẹyìn Peter àwọn náà wọ́n sọ̀rọ̀ ọ̀hún. ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ o. tó àwọn kókó yìí àti kókó míì láàmú mú wá sí etí ìgbọ̀nyín lówùúrọ̀ tòní. à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọmọ àtúkò àjísòde lónìí. òní yìí yóò san wá sówó yóò san wá sọmọ yóò san wá sí àìkú baálé ọ̀rọ̀. ire yóò sì tó wa lọ́wọ́ níre là á sọ̀rọ̀ atare. ire ni ojú owó rí ojú re là á fi wọ ọmọ tuntun kí wọ́n fojú re wò wá lónìí o kí ire ńlá kó wá wa rí. ire owó ṣẹ̀ǹgbẹ̀dùkì owó ńlá owó àgbọ̀forísòpó owó àgbọ̀fẹsẹ̀ jilẹ̀. àbọ̀ ọmọ pé téèyàn bá rí àwọn owó kan ó fẹsẹ̀ jilẹ̀ báyìí pé owó tó bá kéré lè yẹn sọ pé ó lè bíi 15,000 owó Children's Day ni ó lè ṣùgbọ́n tí wọ́n bá ti sọ pé about owó yẹn tóbi owó yẹn tóbi owó àbàtì owó àbàtẹ̀ ni kó wá láàárọ̀ yìí o láṣẹ Ìdùmarè ìka ọwọ́ mẹ́wàá ìka ẹsẹ̀ mẹ́wàá ó bá dogun ó dokòó kí ọ̀rọ̀ wa kí ogun gẹ́gẹ́ láàárọ̀ yìí o láṣẹ Ìdùmarè. ìkànnì yín ìkànnì wa ìkànnì ship 89.1 FM lẹ́ni àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́. ìlú òkè ò látàkàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà. tá a ti ń dún tá a ti ń kùn tá a ti ń ṣe kinní ọ̀hún ṣé ti gbogbo àwọn ènìyàn sì ti wà níkàlẹ̀ láti gbọ́ wa. bẹ́ẹ̀ ni àwọn míì rìn lọ wọ́n fi ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ́n fi dí etí. àwọn kan wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n ń tẹ̀ lọ kẹ́jẹ́kẹ́jẹ́ báyìí. igbó ò ní di ọ̀nà bẹ́ẹ̀ ni ọ̀nà ò ní dìgbò mọ́ yín lọ́wọ́. láṣẹ Ìdùmarè a ó sì jọ jèrè a ó fi èrè jẹ̀kọ́ o. àbẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. èmi mọ̀mọ́ rẹ o. elémùrè. ọgbọ́n ni mo fi mí tayò lọ́ba àtàdógún ni mo fi mí tẹ̀rín lọ́jọ́ mu. elémùrè Òṣogbo dé. mo wá fowó lọ mo fèmí lọ ènìyàn tó bá fi ilé rẹ̀ ẹ̀yẹ ó kí mi rí. Allahu Akbar. Ògún yẹmí mi yé láàrin mi o. Ògún yẹmí àbí Ọlárẹ̀wájú mi o. èmi rè ní ọmọ ìrè ní èmi rè o Ọlárẹ̀wájú Álímì ló kọ tèmi ẹ kú ojúmọ́
ẹ kú ojúmọmọ ní gbogbo ibi tẹ́ ẹ bá mo ní kí n sáré rìnrìn àjò lọ sí Èkìtì ìsìn lé èèyàn kankan lẹ́kìtì kódà nílé ìyá nílé bàbá àjẹ lọbẹ̀ rárá. bọ́yọ̀ ọmọ Èkìtì gan ni ọ̀sọ̀ mọ̀. èmi kò mọ. ìyá ni ó sọ. obìnrin sọ́ra fóbìnrin o. obìnrin. Olúwa wà pẹ̀lú ẹ. obìnrin. òun fi sáì pè mí lọ́mọ àlenu o. ó tún sọ. èmi ń sọ fún ọ ní ọjọ́ tó bá fojú kẹ̀yà súlẹ̀. pé àwọn obìnrin ni wọ́n mẹ́ni ó lọ mọ́. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ wa wò wá fún tàárọ̀ ìṣẹ́ bẹ́ẹ̀ yín mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa òun náà lẹ́mọ̀ wò wá lójú òpó ayélujára Facebook ìkànnì sípìtì 9.1 FM òun náà lẹ́sìn tó máa wò wá lójú òpó Facebook abẹ́rẹ́kẹ́rẹ́ lójú òpó Facebook náà la wà tó jẹ́ pé tí máa gbóhùn wa kètèkètè fún ti tàárọ̀ yìí ẹ fẹ́ rí ojú abẹ́rẹ́kẹ́rẹ́ bójú ẹ̀ ṣe ń dán fine boy mọ̀ ni ẹ lọ wò ó lójú òpó Facebook ẹ rí ń bẹ̀ tó ń sẹ́mi mu sẹ́lẹ́sẹ́ ní àárọ̀ yìí akéyí káàbọ̀ sí ìkànnì alára àgbà ìdá ìkànnì sípìtì 9.1 FM ìkànnì yẹn lẹ́yìn tó ń lọ níwájú tí àwọn ẹlẹgbẹ́ tí wọ́n ń bọ̀ lọ́wọ́ ẹ̀yìn ẹ kú kalẹ̀ ìròyìn òun náà la gbé kàyín mọ́lé àwa ti dé báyà àpékólóko kó má roko bẹ́ẹ̀ la àpékọ́lọ́nà kó má yẹ̀nà ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ń lo oko yìí tẹ́ ń yẹ̀nà ẹ̀yin ẹ kàn gbé pàlítò rédíò tẹ́ ẹ gbé dání ẹ kàn gbé kẹ́ ẹ gbé sétí pàlítò bàbá ìmírí ẹ káàárọ̀ jàre ẹ kú kalẹ̀ ọlárẹ̀wájú Álímì ló kọ tèmi ẹ kú kalẹ̀ o. tó ẹ kú kalẹ̀ káwọnú kínní ọ̀hún láláì ní fà kókò ṣòfò lábẹ́ bó ṣe lè kó mọ́ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ẹ̀yin ènìyàn ní ilẹ̀ Áfíríkà èdè abínibí ẹni ó ṣe pàtàkì torí pé tẹnitẹni tèkísà ní tààtàn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká bàbá kẹhùn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ òun lóhùn òkè sétí gbogbo àwọn ènìyàn ní orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n nínú ọ̀jọ̀gbọ́n igi ìwé èso ìmọ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ó ṣe àbẹ̀wò sí fásitì ìlú Ìlọrin lánàá òde yìí ìyẹn àná ọjọ́ 19 oṣù karùn-ún ọdún 2025 tí a wà yìí bàbá sì rọra ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣé ti gbogbo àwọn oníròyìn ìgbà tó yá ni bàbá tún kẹhùn sọ̀rọ̀ wípé mo sọ̀rọ̀ yìí lóhùn òkè ẹ̀yin òbí àti gbogbo ẹ̀yin alágbàtọ́ ẹ máa sọ èdè abínibí yín sí àwọn ọmọ yín nítorí wípé eléyìí ni yóò ṣààbò bo àṣà àti ìṣe oníkálukú bẹ́ẹ̀ náà sì ni yóò jẹ́ kí àwọn ògo wẹrẹ kí wọ́n mọ pàtàkì àṣà àti ìṣe nínú ọ̀rọ̀ náà ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ni bàbá ti sọ̀rọ̀ yìí níbi ètò kan tí wọ́n ti yọjú sí yunifásitì títí ìlú Ìlọrin bí àwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ́ nípa àṣà àti iṣẹ́ ọnà bí wọ́n ṣe fẹ́ ṣe ọ̀ṣẹ́ wọn èyí tí wọ́n máa ń ṣe ní ọdọọdún tí ó sì dàbí wípé wọ́n fi ìwé pe ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká síbi ètò náà bàbá wọ́n ṣàbẹ̀wò sí fásitì ọ̀hún tí wọ́n sì jọ ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀gá àgbà pátápátá fún ilé ẹ̀kọ́ náà nínú ọ̀rọ̀ náà ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti jẹ́ kó di mímọ̀ wípé ìlú Ìlọrin ó jẹ́ ìlú kan tó jẹ́ wípé oríṣiríṣi àṣà ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọn ò sì gbọ́dọ̀ jẹ́ kí àṣà ọ̀hún kó di ìmẹ́rí kí àṣà ọ̀hún kó parun ó ní ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sì tún tẹ̀síwájú wípé màá ṣe gbogbo ọ̀nà láti tẹ́ pẹpẹ àṣà àti ibùdó àṣà kan sí fásitì náà tó jẹ́ wípé yóò jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ pàtàkì àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ó tọ́lẹ̀ lá tó sì ń ṣẹ̀rí ọ̀rọ̀ wípé àṣà ó ṣe pàtàkì a ò gbọ́dọ̀ jẹ́ kí kinní ọ̀hún kó dì mẹ́rí ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹ lè mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà báwo ni mo ṣe dé bí Peter Obi òun náà ló ń sọ̀rọ̀ ìdí rẹ̀ eléyìí tí ó fi fọwọ́ papọ̀ ìyẹn pẹ̀lú Àtíkù láti jẹ́ kí wọ́n jọ sowọ́pọ̀ láti lé ìṣèjọba eléyìí tó wà lóróyè kúrò ní ipò lọ́dún 2027 ẹni tí ó jáde dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi ó náà lọ́mọ ti sọ̀rọ̀ jáde lánàá òde yìí látàrí bí ìròyìn bó ṣe ń gbé wípé òun àtàtìkù àti àwọn olóṣèlú míì ni wọ́n jọ ń sowọ́ papọ̀ ìyẹn coalition láti lé ìṣèjọba eléyìí tí ó wà lóróyè ìyẹn kúrò ní ipò tó bá dọdún 2027 nígbàtí ìbéèrè tó jáde sí ọ̀dọ̀ Peter Obi sọ pé ẹ wo ìntẹ̀mí ńlé kèé máa ṣe fún ipò bí kò ṣe láti lé ìṣèjọba eléyìí tí ń fìyà jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò lórípò káwọn ó sì fi ń tọ́ dáa jù tó wà ń bẹ̀ lọ káwọn ó sì fi sí i Peter Obi òun náà ló sọ̀rọ̀
látàrí ọ̀rọ̀ kan eléyìí tó jáde tí wọ́n ní ó ti gbà láti ṣe igbákejì ààrẹ ìyẹn fún Àtíkù Abubakar tó bá ti di ètò ìdìbò ọdún 2027 nínú ọ̀rọ̀ eléyìí tó jáde kó tó dìgbà yìí òun náà ni àwọn kan ti jẹ́ ó di mímọ̀ wípé ọ̀rọ̀ ti wọ̀ láàrin Àtíkù àti Peter Obi wípé Peter Obi ti gbà wípé òun ó ṣe igbákejì ìyẹn tí Àtíkù tí ó sì ṣe sáà kan péré ìyẹn ọdún mẹ́rin lẹ́yìn èyí òun náà ni Peter Obi yóò sì bọ̀ sórí pò wọ́n ní ọ̀rọ̀ eléyìí tí ó ń jáde òun náà lélẹ́yìí ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ tó wá ń jáde tó dá ń di ìròyìn nígbà tí wọ́n bá bi Peter Obi sọ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí kìí ṣe ọ̀rọ̀ wípé ta ni ó jẹ́ àbí ta ni ò ní jẹ́ bí kò ṣe èrò tàwọn láti jẹ́ kí ìṣèjọba tó wà lóróyè yìí tí ń fìyà jẹ gbogbo àwọn èèyàn kí wọ́n lè kú òǹbẹ̀ kí àwa ìṣèjọba tá a máa ra dẹ àwọn èèyàn kí a sì bọ́ síbẹ̀ òun náà ni èrò tí a ò àwọn òrò nípa ń tá a gbà lọ́wọ́ àwọn èèyàn bí kò ṣe ń tá a ṣe fún àwọn èèyàn Peter Obi òun náà ló ń sọ̀rọ̀ yìí níbi ètò kan eléyìí tí ó ti ń gbé mílíọ̀nù mẹ́wàá fún àwọn ilé ẹ̀kọ́ àti àwọn ọsibítù yẹn tí ó wà ní ìlú Àbújá yẹn fún ìjọ Anglican Church tó wà ní Kubwa yẹn ní ìlú Àbújá níbẹ̀ òun náà ló ti ń sọ̀rọ̀ ó ní gbogbo ń tá ẹrí tí mò ń ṣe yìí kèé máa ṣe pé torí pé mo fẹ́ dupò bí kò ṣe pé ebi máa wà lóde nǹkan ṣe àwọn èèyàn in tó sì jẹ́ kí n fẹ́ jáde òun náà ni pé mo mọ̀ lẹ́mí àwọn èèyàn lọ́kàáyà tí n bá rí ẹni tẹ́bi ń pa báyìí ara máa ta mí ojú mi a sì máa pọ́n koko ó ní ìdírè tí mo fi wò pé èmi Peter èyí tí mo fẹ́ dúró fún náà ni pé láti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè gbádùn ayé nítorí pé lórílẹ̀‐èdè Nàìjíríà ebi ń bẹ ò irọ́ ò ní àlàáfíà ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn ọ̀hún tẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ mẹ́. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí àjọ amúnimádà EFCC ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò alọ́kọ́lóhunkígbe tí wọ́n jẹ́ afurasí òjálẹ̀ onílé fi bó tiẹ̀ lẹ́yìn tí wọ́n ń sọ onílé sínú kolobo tí wọ́n ń gbá ọmọ lójú gbá ọmọ nípàkọ́ tí ọmọ ọ̀hún tí ò bá wòrin ayọ̀ ìwé ìròyìn Punch ó jábọ̀ rẹ̀ wípé àjọ amúnimádà EFCC ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn ènìyàn ọ̀hún tí iye wọn jẹ́ 100 níye lórí wípé wọ́n jẹ́ jàgùdà páálí orí ayélujára tí wọ́n sì ń gbá àwọn ènìyàn lójú ẹni tí ò bá fojú sẹ̀yẹ àtàrí tàbí ẹni tó tún fojú sẹ̀yẹ àtàrí tí kò dúró déédé wọ́n gbà lójú o wọ́n tún fún ní ẹ̀fàṣẹ̀gan pẹ̀lú nínú ọ̀rọ̀ náà àwọn ènìyàn yìí ni wọ́n kó ní ìlú Èkó tí wọ́n sì ti ń wò kánbókánbó bí òkété inú ayanran nínú ọ̀rọ̀ tí iléeṣẹ́ náà tó fi síta lánàá ọjọ́ 19 oṣù karùn-ún ọdún 2025 ó ṣàlàyé wípé àwọn ọkùnrin tó wà láàrin wọn ni wọ́n jẹ́ 150 nígbàtí àwọn obìnrin tó wà láàrin wọn tí wọ́n jẹ́ 25 o tí gbogbo wọn sì jẹ́ 100 ní iye nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé káàkiri ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sa àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n jẹ́ jàgùdà páálí orí ayélujára yìí tí wọ́n ń gbá àwọn ènìyàn lójú kì í ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni wọ́n ń gbá lójú o bí kì í ṣe wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti bọ́ sí ọwọ́ wọn ni wọ́n ń gbá lójú nínú ọ̀rọ̀ tí agbẹnusọ fún àjọ EFCC ní ìpínlẹ̀ Èkó tó fi síta ó ní àwọn ti mú wọn pẹ̀lú oríṣiríṣi nǹkan ni wọ́n sì gbà lọ́wọ́ wọn bíi àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bàǹtìbàǹtì tí owó rẹ̀ tó tóbi tí ọyẹ́ ẹnu rẹ̀ ń kù rìrìrì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣọ́ ara ẹ̀ṣọ́ ọrùn tó jẹ́ olówó iyebíye pẹ̀lú àwọn ẹ̀rọ gàásìmílétí olówó ńlá pẹ̀lú láptọ̀pù lóríṣiríṣi àti àwọn nǹkan míì ni wọ́n gbà lọ́wọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò yìí àjọ EFCC wọ́n tẹ̀síwájú pé iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ tí wọ́n sì ń fi ọ̀rọ̀ pò wọ́n lọ́fun pọ̀ lẹ́yìn iṣẹ́ ìwádìí àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn yóò taari wọn sí iwájú ilé ẹjọ́ tí wọ́n ó jó lamba pa ní iwájú òfin ìwé ìròyìn Punch ló punch ìròyìn náà jáde o ẹlẹ́mùkẹ́ yẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni àwọn ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Zamfara òun náà ni wọ́n ti ń pe àwọn ẹlẹ́ṣọ́ ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti fi ọwọ́ òfin mú ẹni tí ó jẹ́ aléwájú nínú àwọn obìnrin ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn ní ìpínlẹ̀ náà ni wọ́n ní ká fi ọwọ́ òfin gbé o ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Zamfara òun náà ni wọ́n mọ̀ ti pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò láti fi ọwọ́ òfin mú arábìnrin tó jẹ́ òun lásíwájú àwọn obìnrin
nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ náà Hajiya Rabi Madawaki náà ni wọ́n sọ pé kí àwọn ẹlẹ́ṣọ́ ààbò kí wọ́n sì kì í mọ́lẹ̀ látàrí pé kíni ọ̀rọ̀ kan eléyìí tó sọ sí ìgboro ayé lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027 nínú ọ̀rọ̀ eléyìí tí ó jáde látẹnu ẹni tí ó jẹ́ akọ̀wé ìfiléde fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà Yusuf Idris òun náà ló sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti Madawaki eléyìí tí ó kì síta tó sì fi èdè Haúsá tẹ̀ sọ ìyẹn ní ìlú Gusau níbẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ òun ti jáde o tí ó sì jọ́ di mímọ̀ wípé ẹ wo ẹni tí ò bá ti dìbò fún gómìnà Dáúdà Lawal ní ọdún 2027 ẹ mú ẹ lù ú bíi kúkú bíi yíyè wọ́n ní ọ̀rọ̀ yìí òun náà ló sì bọ́ sí gbòòrò ayé kò bọ́ sétí eléyìí tó dáa ní etí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nígbà náà làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC wá sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ tí Madawaki sọ yìí àti gbọ́ wípé ẹni tí ó jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú kan òun náà ní sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí ṣé dandan ni bẹ́ẹ̀ èèyàn ò bá lè dìbò fún A èèyàn ó sáà lè dìbò fún B wọ́n ní nígbà wá ń sọ nísìnyí pé ni ọ̀bá ti lè dìbò wípé kí wọ́n lù ú ẹ dákun sí ò tí ì lùfin nígbà wọn wá sọ̀rọ̀ wọ́n jẹ́ ó di mímọ̀ wípé ebérò ètò òdìbò kìí ṣe bọ́ọ̀ bá ọpá bọ́ọ̀ bá ọbù lẹ́sẹ̀ ẹni ó bá jáwé olúborí òun náà ni ó wọlé o lẹ́yìn èyí òun náà ni ẹgbẹ́ òṣèlú APC ní ẹ wá pe àwọn ẹ̀ṣọ́ aláàbò látòrí ọlọ́pàá àti àjọ DSS wọ́n ní ẹ wo ẹ má wo Hajiya Rabi Madawaki ràn o tẹ́ ẹ bá wo ràn ká ẹ wo pé ọ̀rọ̀ tẹ́ bu ẹni tó sọ wọ́n ní ìgbà tí ó bá padà máa ṣiṣẹ́ lórí rẹ̀ yóò dàbí ìgbà tó jẹ́ pé a sì sọ fún yín nígbà náà wọ́n ní kèé sí ọ̀rọ̀ eléyìí tí ó yẹ kó máa jáde látẹnu àwọn èèyàn kódà ó lè jẹ́ gómìnà gan ló fẹ́ máa dún màhúrú mọ́ àwọn èèyàn ìpè ẹni báyìí ó ní ẹ dìbò fún kò sì sí ìtọ́jọ́. iléeṣẹ́ dẹ́bì tó ti tẹ́ pẹpẹ ìpàtẹ ọjà àgbàyanu tá a máa ń ṣe lásìgbàdégbà kalẹ̀. kò sì sí ìtọ́jọ́ o nítorí pé ìtọ́ ẹ bá ṣe lásìkò yìí ìtọ́ lè dá wàhálà alẹ̀ nígboro ayé nínú ìdìbò ọdún ẹgbẹ́ Madawaki ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. tó ìròyìn wá ń sún sápá àwájú nínú ìwé ìròyìn Vanguard mo rí ìròyìn títí ọwọ́ mi yé o ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti ilé ìgbafẹ́ àti ilé ìtajà kan pa tó jẹ́ títí Cubana tó jẹ́ ibi tí àwọn ènìyàn ti máa ń gbafẹ́ lóríṣiríṣi ní ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi àgádágodo láńlá ti ilé ìtajà kan pa àti ilé ìgbafẹ́ kan tó jẹ́ títí Cubana ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé àwọn ọmọọṣẹ́ àti àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ níbi ilé ìgbafẹ́ yìí wọ́n ń da omi àlàáfíà ìlú rú tí wọ́n sì ń dá wàhálà kalẹ̀ ní àdúgbò tí ilé ìgbafẹ́ yìí tó wà o kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ẹ̀sùn tí wọ́n fi kan òṣìṣẹ́ wọn méjì ni wípé wọ́n máa ń kó ìdọ̀tí àti oríṣiríṣi nǹkan ẹ̀gbin tó fi mọ́ ilẹ̀ wọ́n máa ń jù sí ìrònà nígbà tí ilẹ̀ bá ṣú tán nínú ọ̀rọ̀ tí adarí àgbà fún àwọn àjọ tó ń rí sí ìmọ́tótó àti ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Èkó Múyìwá Gbádégẹṣin òun ni ó fi ọ̀rọ̀ yìí sí ojú òpó X rẹ̀ lórí ayélujára èyí tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rí ó jẹ́ kó di mímọ̀ wípé ilé ìtajà náà òun ni ó wà ní agbègbè kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ wípé alága agbègbè náà ló ti ṣáájú fi ọ̀rọ̀ tó àwọn létí wípé àwọn kò mọ àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tó máa ń da ilẹ̀ sí ẹsẹ̀ títì nígbà tí ilẹ̀ bá ṣú tán ni àwọn òṣìṣẹ́ yìí ni wọ́n bá ti bá dè wọ́n wípé àwọn òkùnkùn mú wọn ṣe bí ẹni tí à ń sọ kò ṣòro ó mú ìgbà tó di lálẹ́ ọjọ́ kan ìyẹn lálẹ́ ọjọ́ àbámẹ́ta ni wọ́n bá rí ọkọ̀ funfun kan tí ó ń rọra ń yọ́ bọ̀ wá kẹ́lẹ́kẹ́lẹ́ ló bá dúró ní ìrònà ó gbé ẹrù kan kalẹ̀ ó di ilẹ̀ ó tún sí síwájú ó tún já òmíì kalẹ̀ ó tún sí síwájú ó tún já òmíì kalẹ̀ ni wọ́n bá mú o ìgbà tí wọ́n fi páńpẹ́ ọba mọ́ ni wọ́n rí wípé ọkọ̀ náà ó jẹ́ titi ilé ìgbafẹ́ tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní ó jẹ́ titi ilé ìgbafẹ́ kan tó jẹ́ titi Cubana ni wọ́n bá sọ̀rọ̀ wọ́n lọ síwájú sọ̀rọ̀ wọ́n lọ sẹ́yìn ni wọ́n bá fi àgádágodo wọ́n fi tì í pa torí wípé ó ti taṣe àgẹ̀rẹ̀ àti wípé ó ti rúfin kí àwọn
ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n má gba ọkọ̀ náà kalẹ̀ tàbí kí wọ́n má gbé ọwọ́ òfin lé wọn lórí ní awakọ̀ àti àwọn òṣìṣẹ́ yìí ni wọ́n bá fún àwọn ẹ̀ṣọ́ aláàbò ní 100,000 náírà gẹ́gẹ́ bí rìbá ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n kọ̀ wípé àwa ò ní gba eléyìí owó yìí kì í ṣe owó tiwa àfi kẹ́ẹjọ́ la ń bá pa ní iwájú òfin ni wọ́n bá fi àgádágodo wọ́n fi tì í pa wọn ò tí ì sọ ọjọ́ tí wọ́n ó sin padà báyìí ṣùgbọ́n àgádágodo ń bẹ lẹ́nu ọ̀nà ilé ìgbafẹ́ ọ̀hún báyìí ìwé ìròyìn Vanguard ni ó fa ìròyìn náà jáde ẹ lè mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà tí wọ́n ti jó di mípẹ́ pé lẹ́yìn ọdún kan lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ kí àwọn ìjọba ìbílẹ̀ kí wọ́n máa ṣe ètò ìṣúná lọ́wọ́ ara wọn wọ́n ní wọn mọ̀ tí ìjẹ́ kó di ṣíṣe lẹ́yìn ọdún kan tí ọ̀rọ̀ ọ̀hún tó ti jáde o wọ́n ní lẹ́yìn ọdún kan eléyìí tí ọ̀rọ̀ ti jáde tí àṣẹ ti tẹ̀lé ní ilé ẹjọ́ gíga eléyìí tó gàgà àrájù lórílẹ̀‐èdè wa Nàìjíríà Supreme Court látàrí bí wọ́n ṣe sọ pé kí àwọn ìjọba ìbílẹ̀ kí wọ́n máa mójútó ètò ìṣúná ara wọn lápò ara wọn kí owó máa wọ àpò wọn fúnra wọn kí ẹ̀ sì máa náwó sí gbòòrò fúnra lára wọn wọ́n ní láti ìgbà náà nǹkan yóò mọ̀ tí ìdí ṣíṣe ẹni tó jẹ́ mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọmọọba Lateef Fagbemi SAN òun náà ló mọ̀ sọ̀rọ̀ jáde tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ìjìyà ó padà wà fún àwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n bá tako ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí mínísítà fún ètò ìdájọ́ ọ̀hún gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ó di mímọ̀ ó ní lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ tó ti gbé ìdájọ́ kalẹ̀ wípé kí ìjọba ìbílẹ̀ kí wọ́n máa ṣe ètò ìṣúná lápò ara wọn sòsé láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n ní láti gbà yìí òun náà ni ọ̀rọ̀ ọ̀hún jáde àṣẹ wá fọ́ lẹ́rán àṣẹ ò tẹ̀lé nítorí pé àwọn tí ó yẹ kí wọ́n ṣiṣẹ́ gbé wọn ò ṣiṣẹ́ gbé àwọn wo sì ni àwọn ìpínlẹ̀ eléyìí tí ó jẹ́ adarí wọn ní ìpínlẹ̀ òun náà ni ó dàbí ìgbà tó jẹ́ pé wọ́n ń dàn lọ́wọ́ kọ́ nígbà tó wá sọ̀rọ̀ ó jẹ́ ó di mímọ̀ wípé òun ti kọ̀wé sí ẹni tí ó jẹ́ akọ̀wé owó àgbà ìyẹn fún orílẹ̀-èdè wa Nàìjíríà Accountant General láti jẹ́ kí ètò ìdájọ́ náà kí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà ọ̀rọ̀ yìí ló ń jáde láti ẹnu ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ ròrìn ìyẹn sí mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Kamaru Ogundele náà ní bá àwọn oníwèé ìròyìn Nigerian Tribune sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo ó ti á di dandan báyìí nítorí pé ẹni tí ó bá kọ̀ láti tẹ̀lé ètò ìdájọ́ eléyìí tí ilé ẹjọ́ eléyìí tó gàgàrà jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó gbé kalẹ̀ yóò mọ̀ fojú winá òfin látàrí ètò ìṣèlú orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bó ti wí nígbà tó wá ń jẹ́ ó di mímọ̀ wọ́n ti á wá sọ fún gbogbo àwọn àgbáríjọpọ̀ ìyẹn fún alága ìjọba ìbílẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà Nigeria Union of Local Government Employees NOGE wọ́n ní kí wọ́n tètè wá ojútùú sí ọ̀rọ̀ wọn o àti àwọn tí ó mójútó ètò ìṣúná lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n sọ pé kí wọ́n gbé nígbà yìí òun náà ni wọ́n jẹ́ ó di mímọ̀ wípé kí àwọn ìjọba ìbílẹ̀ kí wọ́n ṣe ètò ìnáwó owó wọn tọdún méjì ó kéré tán láti jẹ́ kí wọ́n lè gba owó eléyìí tó fẹ́ máa wá láti orílẹ̀-èdè wa Nàìjíríà sòsè tí ó sì máa wọ àpò tiwọn wọ́n ní tó láti ìgbà náà àwọn ò tí ì rí nkẹ̀kẹ́ nígbà tí wọ́n wá sọ̀rọ̀ wọ́n jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo àwọn ìjọba ìbílẹ̀ kan ní ẹ wá ń jẹ́ ó di mímọ̀ pé ó dàbí ìgbà tó jẹ́ pé àwọn ìjọba wọ́n máa gbé òfin eléyìí kalẹ̀ láti jẹ́ kí owó ọ̀hún kó má tètè wọlé sí àlọ́ ọ̀nì wọ́n ní eléyìí òun náà ló ti á wá fà á tí ẹni tó jẹ́ mínísítà fún ètò ìṣúná àti mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n fi wá jọ ń sọ̀rọ̀ papọ̀ wọ́n ní ẹ wo ètò yìí yóò padà di múmúṣẹ lẹ́yẹ ọ̀sọ́kà ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún àwọn àjọ NOGE Muhammed Abubakar òun náà ń jẹ́ ó di mímọ̀ wípé àwọn kan wà tó jẹ́ pé wọ́n wà nú òkun tí wọ́n ti ń tafà sínú mọ́lẹ̀ lára wọn òun náà ni àwọn tí wọ́n sọ pé ẹ wo dandan gbọ̀n òun náà ni kí báńkì àgbà ilẹ̀ wa orílẹ̀-èdè wa Nàìjíríà Central Bank of Nigeria kí ó sí àpò ìfowópamọ́ olójú kan náà fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ó ní gbogbo eléyìí òun náà ni wọ́n fi ṣe bí ìgbà tó yẹ pé wọ́n tako ètò ìdájọ́ eléyìí tí ilé ẹjọ́ tó gbé kalẹ̀ gbogbo eléyìí ó ń dí ìlọsíwájú ìjọba ìbílẹ̀ ó ń di ìròyìn àwọn mọ̀gùn tẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ mú ìròyìn Nigerian Tribune tó jáde fún tààrọ̀. ẹ já lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ìgbà tá a bá padà dé a ó máa sún sápá iwájú ẹ̀ kú kalẹ̀.
iléeṣẹ́ dẹ́bì tó ti tẹ́ pẹpẹ ìpàtẹ ọjà àgbàyanu tá a máa ń ṣe lásìgbàdégbà kalẹ̀ o ẹ máa bọ̀ ní gbàgede damdaf CBT Center ní òkè òní àyín láti kófà ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn oríṣiríṣi ọjà bíi omi mu aṣaralóore òróró oúnjẹ ilé ohun ìpanu àwọn ọmọdé ọṣẹ ìwẹ̀ àti ìfọṣọ lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń pe gbogbo aláràtúntà ẹ wá rọ̀pọ̀ kẹ́ ẹ tọ̀ wọ́n ìpàtẹ ọjà yìí ti bẹ̀rẹ̀ lánàá ọjọ́ ajé tí yóò sì máa tẹ̀síwájú fún ọ̀sẹ̀ kan gbáko ibi ìpàtẹ lẹ́ẹ̀kan sí ni damdaf CBT Center tó wà lẹ́gbẹ̀ẹ́ SIP Microfinance Bank òkè o ẹ máa bọ̀ wá kọ́fà ẹ̀dínwó ní wìtìwìtì a ó máa retí yín o. ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìròyìn wa kò tí ì tán síbẹ̀ o ó sì ń sún sápá àwájú. ìròyìn yìí ni mo rí nínú ìwé ìròyìn Punch tó ń fọwọ́ méjèèjì pàtẹ́wọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ọ̀dọ́mọkùnrin kan rèé o tó fi owó ọ̀gá rẹ̀ ó fi ta tẹ́tẹ́ ni wọ́n bá fi sí ọgbà túnirọ fún ọdún kan àti ààbọ̀. ìròyìn yìí ló ń sọ wípé àrà mẹ́rìírí mo rí orí olóńgìní ní igbá àtẹ o ilé ẹjọ́ májísírèètì tó fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Ògùn ní ìlú Ọ̀tà ó ti fi ọmọdékùnrin kan tó jẹ́ òṣìṣẹ́ POS tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yusuf Ọlámilékan nítorí wípé ó fi owó ọ̀gá rẹ̀ mílíọ̀nù kan náírà ó fi ta tẹ́tẹ́ ní tẹ́tẹ́ bá tẹ́ ẹ níbàdí ẹ̀sùn tó gbé Yusuf Ọlámilékan dé ọgbà ẹ̀wọ̀n ni wípé ó fi mílíọ̀nù kan náírà tó jẹ́ títí owó ọ̀gá rẹ̀ ó fi ta tẹ́tẹ́ ló bá fìdí jámi nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ adájọ́ O.O. Fádàìró ó ju Ọlámilékan sí ọgbà ẹ̀wọ̀n ọdún kan àbọ̀ tàbí kó san owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà adájọ́ tún pa á láṣẹ wípé kí Ọlámilékan kó dá mílíọ̀nù kan náírà owó ọ̀gá rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Emeka and Jane Company kó dá padà lẹ́yẹ òsọ́kà ó ní nínú ọ̀rọ̀ tí agbẹjọ́rò olùpẹ̀jọ́ tó fìdí rẹ̀ múlẹ̀ ó ní Ọlámilékan ó jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti kọ́kọ́ jiyàn ẹ̀sùn náà wípé òun ò jẹ̀bi ní abẹ́ àlàyé olùpẹ̀jọ́ fún ìjọba E.O. Adáralóyè ó sọ fún ilé ẹjọ́ náà wípé arákùnrin yìí ó dá ọ̀ràn náà ní aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ 7 oṣù kẹrin ní ọdún 2025 tí a wà yìí tí Ọlámilékan tó sì gba owó tí iye rẹ̀ tó mílíọ̀nù kan náírà tó gbà jáde nínú àsùnwọ̀n akoto owó ọ̀gá rẹ̀ tó sì lọ́ọ́ fi owó náà ta tẹ́tẹ́ pẹ̀lú èrò wípé òun yóò jẹ ṣùgbọ́n tẹ́tẹ́ padà fi ojú rẹ̀ gbolẹ̀ ó ní ìwà tó hù yìí àti ọ̀ràn tó dá yìí ó ní ìjìyà lábẹ́ òfin nínú ìwé òfin ẹ̀ẹ́tàléní ọgọ́rin ó lé ní ọ̀ọ́dúnrún ìwé òfin ìpínlẹ̀ Ògùn tọdún 2006 èyí tó ní ìjìyà tó tọ́ lábẹ́ òfin ọdún kan àti oṣù 6 ni yóò fi aṣọ péńpé roko ọba tí yóò sì máa jó lamba pa ní iwájú òfin ìwé ìròyìn Punch ló Punch ìròyìn náà jáde o ẹ lè mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde o níbẹ̀ ni àwọn Ọ̀hánẹ́zè ni wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ ìyẹn wípé ẹ fi mọ̀mọ́ Dame Patience Jonathan ẹ fi lẹ̀ ẹ jí ó ṣe àtìlẹ́yìn fún ẹni tó bá wù ú ọ̀rọ̀ yìí náà ló jáde nígbàtí àwọn kan sọ̀rọ̀ tako mọ̀mọ́ Dame Patience Jonathan látàrí bí ó ṣe kéde àtìlẹ́yìn eléyìí tó lóòrìn fún ìṣèjọba ààrẹ Tinubu tó sì jẹ́ ọmọ tó jẹ́ ó di mímọ̀ wípé lísà ẹlẹ́ẹ̀kejì Tinubu òun náà lòun ó ṣiṣẹ́ fún o tí ó fi jáwé olúborí àgbáríjọpọ̀ àwọn ọmọ ilẹ̀ Ìgbò ìyẹn Ọ̀hánẹ́zè Ndigbo Youth Council Worldwide àwọn náà ní àmọ̀ ti sọ̀rọ̀ tí wọ́n sì ti jẹ́ ó di mímọ̀ wípé ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ ìyàwó ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà mọ̀mọ́ Dame Patience Jonathan látàrí bí àwọn kan bí ẹ ṣe ń sọ̀rọ̀ tako mọ̀mọ́ lórí ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ wọ́n ní ọ̀rọ̀ yìí kò mọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ arábìnrin Jonathan òun náà ni ó mọ̀ ti kojú àwọn ọ̀rọ̀ búkúbúkú kan látàrí bí ó ṣe buwọ́lu ààrẹ Bọ́lá Tinubu fún ìgbà ẹlẹ́ẹ̀kejì lọ́fíìsì
wọ́n ní màmá òun náà ló jẹ́ ó di mímọ̀ wípé òun ò ní èrò kankan o láti padà sí Aso Rock gẹ́gẹ́ bí ìyàwó ààrẹ. Ó ní yálà bẹ́ẹ̀ kàkà bẹ́ẹ̀ òun ó yà ṣiṣẹ́ fún ìṣèjọba ààrẹ Tinubu lẹ́lẹ́kejì. Wọ́n ní lẹ́yìn èyí òun náà ní ọ̀rọ̀ ló mọ̀ tí ń jáde káàkiri ìgboro ayé tí àwọn èèyàn sọ pé mọ̀mọ́ ọlọ́tẹ̀ mọ̀mọ́ nìyẹn. Lẹ́yìn èyí náà ni àwọn Ọ̀hánèzè youth àwọn ọ̀dọ́ Ọ̀hánèzè ní ẹwájú ó di mímọ̀ wípé àwa ṣe àtìlẹ́yìn ìyẹn fún tí mọ̀mọ́ sọ wọ́n ló ń kálukú òun náà ló ní ẹ̀tọ́ tiẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún olóṣèlú tó bá wù ú lásìkò eléyìí tó wù ó. Nínú ọ̀rọ̀ eléyìí tí ó jáde láti ẹnu ààrẹ fún àwọn Ọ̀hánèzè Indigbo Youth Council Worldwide Maazi Oku Inabueke náà ló sọ̀rọ̀ yìí tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo gbogbo àwọn tí ń tako mọ̀mọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí bí ìgbà tó jẹ́ pé wọ́n máa ń fi ọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ ò sí ni. Ó ní gbogbo tí wọ́n sọ ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n bójútó òun náà ni wọ́n ń bójútó. Àwọn ẹgbẹ́ yìí òun náà wọ́n wá jẹ́ ó di mímọ̀ wípé mọ̀mọ́ ní àǹfààní láti ṣe àtìlẹ́yìn ìyẹn fún ẹni ó bá wù ú nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà àǹfààní kó o ṣẹgbẹ́ kó o ṣẹ̀sìn kó o ṣe ní tó bá wù ọ́ ó wà lórílẹ̀-èdè yìí. Eléyìí náà ló sì fà á tí màmá fi kéde wípé àtìlẹ́yìn tàwọn o ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tá a wà yìí ààrẹ Bọ́lá Tinubu òun náà ni àwọn ó ṣe àtìlẹ́yìn fún ẹni tí ó bá wá tẹ́ lọ́rùn níbi màmá dúró sí káwọn náà kó ẹgbẹ́ tiwọn kí wọ́n kó lọ bòmíì. Gbogbo àwọn tí wọ́n kàn ń sọ̀rọ̀ yìí ẹ tún inú yín rò nítorí pé ẹni ó bá láàrò jinlẹ̀ nìkan òun náà ni ó lè ṣe tí màmá Dame Patience Jonathan tí wọ́n ṣe yìí ká sì mọ́ parọ́ tanra wa jẹ ní ìgbà tá a ti ní ìyàwó ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ìyàwó ààrẹ nígbà kan rí ọ̀hún Dame Patience Jonathan ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ìyàwó ààrẹ tó ti yìí fẹ́ẹ̀ dáa jù lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé màmá yìí wọ́n lójú àánú gbogbo nǹkan òun náà ni wọ́n sì máa ń ṣe láti jẹ́ kí àlàáfíà kó wà pàápàá jùlọ láàrin àwọn obìnrin lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń tako ihun tí màmá sọ wípé àtìlẹ́yìn tàwọn ibi ló wà ẹ̀yin náà ẹ̀ mú àtìlẹ́yìn yín ẹ̀ mú lọ bòmíì. Wọ́n wá rọ màmá Dame Patience Jonathan wọ́n ní màmá ẹ wo ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tí ń sọ ní gbòòrò ayé ẹ má jẹ́ ọwọ́ yẹn lá o nítorí pé ẹni tí ibi téèyàn bá ń lọ òun náà lè yàn ń kọjú mọ́ àwọn wọ́n sì ní èrò tọ̀dọ̀ tiẹ̀ ẹ̀yin lẹ́ lè èrò tọ̀dọ̀ tiyín. Ìròyìn ọ̀hún ló parí ẹ̀ pé chai na only you waka come. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ròyìn ọ̀hún. tó wọ́n kọ na only you waka come. Ó parí ẹ̀ pẹ̀lú ẹ̀ èmi mo parí ẹ̀ sẹ́mi kan mo ka ròyìn ṣe ìwé ìròyìn ṣe máa kára rẹ̀ ní tó bá wù mí mo lè fi parí ìròyìn mi. Lóòótọ́ ihun tó bá wù ọ́. n tó wù mí mo fi parí ẹ̀ mo kà á. ihun tó bá wù ọ́. ìròyìn ká rẹ̀ ni. Underline ihun tó bá wù ọ́. Chai there is God o. There is God o. tó nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí tó ń pariwo lóhùn òkè Abidjan. ajẹmọ wíwọ kárí láyé. Abidjan mò ń gbọ́. Abidjan o ogun tó ń lọ yìí mú ìwé amúnimọ́yè kó o fi atare méje sí i kó o gun papọ̀ o kó o fi kunjú kó o fi kunsẹ̀ tó o bá ti déwájú wọn bẹ́ẹ̀ náà ni iye wọn yóò máa ra o ìwọ ó máa ṣẹ́gun lọ ìwọ ó máa ṣẹ́gun lọ ó máa lékè wọn ni àtàní máa ń lékè òrùlé bẹ́ẹ̀ ni mo wí fún Abidjan. Ogún náírà péré ni mo gbà níbi sinimá ọ̀pá ajé tó sọ mí di olókìkí káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Àjà Abidjan ó fohùn lédè ọ̀kan gbòógì nínú òṣèré sinimá àgbéléwò ayé àtijọ́ ọ̀hún Alhaji Adéyẹmí Síkírù tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Àjà Abidjan ó ti kẹ́gbàǹjarè sí ìgboro ayé o lórí ìpèníjà tó ní àti ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tó ń bá a fínra lọ́wọ́ yìí ó sì ṣàlàyé ó tọ́lẹ̀lá ó ní òun ò mọ̀ wípé ó yẹ kí olókìkí ẹ̀dá kó kó ọrọ̀ jọ ó ní ìdí rèé tó fi jẹ́ pé ogún náírà péré ni òun gbà nígbà náà lọ́hùn-ún. Nínú ọ̀rọ̀ àti ìtàkùrọ̀sọ tó bá àwọn oníwèé ìròyìn sọ Síkírù ó ṣàlàyé ó wípé àṣé dandan ni kí olókìkí ẹ̀dá àti ìlúmọ̀ọ́ká ènìyàn kó sáré ọrọ̀ kó sì kó ọrọ̀ jọ nítorí wípé oríṣiríṣi ìpèníjà ló ṣeé ṣe kó kojú ẹni tó bá ní òkìkí láyé. Ọ̀kan lára àwọn eré tó sọ Alhaji Síkírù di olókìkí nígbà náà lọ́hùn ni sinimá kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀pá ajé
tó ti pẹ́ sẹ́yìn nínú èyí tí ó ti kópa gẹ́gẹ́ bí àjà abìjà láyé ìgbà wọn tí ìròyìn náà àti eré náà tó tàn kálẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé 20 náírà péré ni òun gbà lórí sinimá náà nítorí wípé ìlépa owó tàbí ọrọ̀ kò sí nínú ọkàn òun lábẹ́ bó ṣe lè kó mọ́. Ó wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé oríṣiríṣi ìpèníjà ni òun bá fínra báyìí o, tó jẹ́ wípé kò sí owó lọ́wọ́ àti àwọn iṣẹ́ tó jẹ́ wípé kò ṣeé máa rí mọ́ olókìkí ẹ̀dá ni òun ń ṣe, tí àlàáfíà ara òun gan tó sì tún di fíafíà. Tẹ́ ẹ bá gbàgbé, arákùnrin náà ni ó ṣòro dámọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nítorí ipa tó máa ń kó nínú eré sinimá. Oríṣiríṣi èédú tàbí ẹfun ni wọ́n fi kùn ún lára tó jẹ́ pé àwọn ènìyàn tí wọn ò sì ní dààmú. Ṣùgbọ́n báyìí ó ní kò sí owó lọ́wọ́, kò tún sí àlàáfíà, bẹ́ẹ̀ ni iṣẹ́ tí òun tún ń ṣe kò tún jẹ́ iṣẹ́ kan tó ṣe pàtàkì. Ó wá ń sọ eléyìí fún gbogbo ènìyàn wípé ẹni tó bá jẹ́ olókìkí ó gbọ́dọ̀ ní owó lọ́wọ́. Kọ́lọ́run kó ṣàánú wa o. Ìwé ìròyìn Punch ni ó Punch ìròyìn wọn jáde o. kò sí ní tó dáa tó kí wọ́n mọ̀ èèyàn kọ́lọ́run tún fowó kún kò sí ní tó dáa tó kọ́lọ́run má jà á ṣiṣẹ́ fún àwọn tí ó jẹ́ àmín o àmín o. àwọn yẹn wọ́n ti ṣẹ́ fáwọn tó wà ń bẹ̀ ní ìsìn. Ó pọ̀ ó pọ̀. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà o. Níbẹ̀ ni ìròyìn ti jáde tí àwọn tí ó jẹ́ alátìlẹyìn Obi ni wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan eléyìí tí ó ń ja rìnrìn nígboro ayé wípé Obi ti gbà láti jẹ́ igbákejì ìyẹn fún Àtíkù nínú ètò ìdìbò eléyìí tí ó ń bọ̀ lọ́dún 2027. Àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn ìyẹn fún Peter Obi òun náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé lórí ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ń gbé káàkiri ìgboro wípé Obi ti gbà láti jẹ́ ẹni tí òun àti Àtíkù tí ó jọ jáde dupò gẹ́gẹ́ bí igbákejì ìyẹn lọ́dún 2027. Wọ́n ní kò sí ń tọ́jọ́ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tí ó jáde láti ẹnu àwọn alátìlẹyìn ọ̀hún. Níbẹ̀ náà wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé lóòótọ́ ni Peter Obi jẹ́ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ìyẹn pẹ̀lú Àtíkù láti jẹ́ kí ìṣèjọba eléyìí tí ó dá ìṣèjọba alájẹbánu alájẹrákábá ìṣèjọba eléyìí tí ó mójútó ètò ìlera àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè lé kúrò lóróyè lórí ọ̀rọ̀ eléyìí tí ó jáde láti ọ̀kan pàtàkì lára àwọn alátìlẹyìn ọ̀hún. Nana Kazaure náà ni ó sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé lóòótọ́ ni o ọ̀rọ̀ tí ń jáde nígboro ayé wípé Àtíkù àti Obi wọ́n jọ fẹ́ sowọ́pọ̀ ṣùgbọ́n Obi ò sọ pé òun fẹ́ ṣe igbákejì Àtíkù o. Ibi ẹ bá ti gbọ́ròyìn ọ̀hún níbẹ̀ náà ni ẹ jẹ́ ọmọ lórí ọ̀rọ̀ eléyìí tí wọ́n tún jẹ́ ó di mímọ̀ òun náà ni pé Peter Obi tẹ́ wá ń wò yìí ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party tọkàntọkàn òun náà sì ni Obi o. Obi ẹ ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú kankan. Ó wá ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí gbogbo òròyìn eléyìí tí ẹ mọ́ ń gbọ́ gbogbo ẹ̀ náà kọ́ ni òótọ́ o. Nígbà tó wá ń sọ̀rọ̀ ó jẹ́ ó di mímọ̀ wípé lóòótọ́ ni o Peter Obi ni wọ́n jọ ń sọ̀rọ̀ papọ̀ láti jẹ́ kí wọ́n sọ pé ẹgbẹ́ báyìí òun náà ni àwọn àti ìsọ ẹgbẹ́ tí wọ́n jáde lábẹ́ rẹ̀ gan débi wọ́n á sọ pé ẹni báyìí ni ó jẹ ààrẹ ẹni báyìí ni ó jẹ gbákejì tẹ́ ẹ bá ti gbọ́ ròyìn ọ̀hún ìròyìn òféègè gbáà ni ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ròyìn náà. tó nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni mo rí ìròyìn yìí tó sì fi òwe lálẹ̀ wípé òun kánjú òun rọ̀ yọ́ Aláàfin ò rebì kan ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún kò rí bẹ́ẹ̀ mọ́ o. Aláàfin ti ń rin ìrìn àjò bẹ́ẹ̀ ni Aláàfin ti ń re ibì kan lọ́wọ́ yìí. Aláàfin ti ìlú Ọ̀yọ́ Aláìlúwà Ọba Akeem Ọwọ́adé bàbá ni wọ́n ti takọ́sọ́ sí ìpínlẹ̀ Sokoto láti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú Sultan títí ìlú Sokoto. Aláàfin títí ìlú Ọ̀yọ́ Aláìlúwà Ọba Akeem Ọwọ́adé ni wọ́n ti fojú rinjú wọ́n sì fi kùnlùkùn láti jọ sọ̀rọ̀ papọ̀ ní pẹ̀lẹ́kùtù pẹ̀lú Sultan títí ìlú Sokoto gẹ́gẹ́ bí ìwé ìròyìn Insight Ọ̀yọ́ bó ṣe kó ìròyìn náà jọ. Nínú ìpàdé náà àwọn orí adé méjèèjì ni wọ́n jọ ń sọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù wípé báwo ni apá òkè ọya àti ilẹ̀ Yorùbá yóò ṣe dọ́rẹ̀ẹ́ papọ̀ tí ìlọsíwájú àti ìdàgbàsókè tó lọ́rìn tí ó sì dé bá apá ẹgbẹ́ méjèèjì gẹ́gẹ́ bí ìpàdé tí ìwé ìròyìn Insight Ọ̀yọ́ tó jábọ̀ wípé wọ́n ṣe tẹ́ ẹ bá gbàgbé lẹ́yìn ọjọ́ díẹ̀ sẹ́yìn ni Aláàfin ló lọ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ìlú Àbújá. Lára àwọn ènìyàn tí ìwé ìròyìn Insight Ọ̀yọ́ tó jábọ̀ wípé
wọ́n wà níbi ìpàdé tí Aláàfin ṣe pẹ̀lú títí Sultan Sokoto láti rí ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó ń sojú Ọ̀yọ́ ní ilé ìgbìmọ̀ asòfin ìyẹn Hakeem Adéyẹmí tó tún jẹ́ ọ̀kan lára àwọn Ọ̀yọ́mèsì. ìwé ìròyìn ṣáìtì Ọ̀yọ́ kò kọ ìròyìn náà jù báwọn lọ ẹlẹ́mu belenja ni wọ́n kọ belenja lèmi náà sì kà á sí yín létí. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí náà wà níbẹ̀ ni Aisha Yusuf ògbóǹtarìgì ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn arábìnrin Aisha Yusuf òun náà ló ní sẹ́ẹ̀rí kéèyàn ó máa sọ ẹni tó bá ń dá tó ń ná owó fún yàn lójú agbo kéèyàn ó máa sọ di ọ̀daràn ó jẹ́ nǹkan tó fẹ́ẹ́ dàbí ìgbà tó jẹ́ pé ìwà àgọ̀ eléyìí tó pọ̀ jùlọ lórílẹ̀‐èdè yìí látìgbà torílẹ̀‐èdè yìí tó ti wà. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Aisha Yusuf òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ jáde tó ní bí àwọn èèyàn bí wọ́n ṣe fẹ́ sọ gbogbo àwọn tí ń náwó ìyẹn lóde eré tí wọ́n ṣe fẹ́ sọ wọ́n di ọ̀daràn báyìí ó fẹ́ẹ́ dàbí ìgbà tó jẹ́ pé ìwà àgọ̀ eléyìí tó ti ìfẹ́ ẹ̀ wà jù lórílẹ̀‐èdè àgbáyé òun náà lélẹ́yìí o. Aisha Yusuf òun náà ló sọ̀rọ̀ òun jáde lójú òpó ayélujára X rẹ̀ ìyẹn ní ọjọ́ ajé àná òde yìí níbẹ̀ ló ti ń jó di mímọ̀ wípé àwọn kan ti á wá wà báyìí wọ́n ti á wá sọ̀rọ̀ àwọn di ọlọ́pàá eléyìí ti ń sọ àwọn tí ń náwó lójú agbo. ó ní gbogbo eléyìí bí ìgbà tó jẹ́ pé èèyàn fẹ́ pa àṣà eléyìí tó ti wà ńlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ti wà ńlẹ̀ jẹ́ ni wọ́n ní owó tí wọ́n ná yìí a máa jẹ́ pọ́ bàjẹ́ ni ẹbẹ́ náà fẹ́ ẹ̀ńtánná fún náà yóò sì palẹ̀ owó mọ́ yóò sì gbé yóò lọ ná owó. wọ́n ní ṣùgbọ́n ní ìsìn àwọn kan ti wá wà tó jẹ́ pé wọ́n ti wá sọ̀rọ̀ àwọn di ọlọ́pàá tí ń sùn àti ń náwó tẹ́ èèyàn bá ti lo òde lánàá báyìí ní ìsìn ìgbà tí ó bá fi dọjọ́ kejì wọ́n ó ti sọ pé ó yá o wàá jẹ́jọ́ o àrí ọ tọ́ ọ náwó lánàá. wọ́n ní ìwà eléyìí tó jẹ́ pé ìwà àgọ̀ tó ti fẹ́ẹ̀ tó láyé yìí èmi ò tí ì rí o nítorí pé ihun tó yẹ kí àwọn àjọ yìí kí wọ́n ṣe ọmọ pọ̀nlẹ̀ àwọn olè wọ́n rìn káàkiri ìgboro ayé tẹ́ ẹ sì ń fojú ara ayé rí wọn mójútó àwọn èèyàn òde lẹ̀ ń sọ́ọ̀kì tẹ́ ẹ bá ti wá rí i pé náwó wà ẹ ra àwọn èèyàn lọ́bẹ̀ kí wọ́n lọ jókòó bẹ̀ pé ta ló náwó bẹ́ẹ̀ yẹn bá ti náwó lọ́jọ́ Sunday ọjọ́ Monday yóò darí sí ọ́fíìsì yín ní wàgọ̀ eléyìí tó jẹ́ pé ó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ̀ pé eléyìí orílẹ̀-èdè tó bá mọ tó kàn wọn ò ní máa ṣerú eléyìí nítorí pé nígbà àwọn náwó ọ̀hún ẹ dákun sówó bàjẹ́ ni ebi ẹ náwó ẹ ń tán sì náwó fún òun náà palẹ̀ owó mọ́ ó sì lọ́ọ́ lo owó fún ní tó bá fẹ́ lò fún ó wá ti á wá di ẹ̀ṣẹ̀ báyìí kéèyàn wá máa sọ pé èèyàn ń náwó lójú agbo wípé èèyàn ti sọ di ìwà ọ̀daràn ìwà àgọ̀ pátápátá òun náà ni ìwà ọ̀hún bó ti kọ́ ó lè mí ṣe ka ìròyìn ọ̀hún òjò wá lọ ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. nínú ìwé ìròyìn Daily Post ni mo rí ìròyìn ti ọwọ́ mi yìí o àwọn agbésùmọ̀mí tí wọ́n fura sí wọn wípé lákúráwá ni wọ́n ṣe o wọ́n yabo ilé ìjọsìn kan nígbà tí àwọn olùjọ́sìn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n ń ṣèsìn nínú chọ́ọ̀chì ni wọ́n bá yabò wọ́n jí púpọ̀ wọn gbé sá wọ inú igbó lọ o àwọn agbésùmọ̀mí tí wọ́n kẹ́fìn wípé lákúráwá ni wọ́n jẹ́ wọ́n ti yabo ilé ìjọsìn kan o ní agbègbè kan ní abúlé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Danko Wansangu ní ìjọba ìbílẹ̀ Wansangu ní ìpínlẹ̀ Kebbi ní ọjọ́ àìkú tó rékọjá yìí ìgbà tí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n péjọ nínú ilé ìjọsìn tí wọ́n ń jọ́sìn o ní àwọn agbésùmọ̀mí lákúráwá yìí ni wọ́n bá yabò wọ́n pẹ̀lú ìbọn lọ́wọ́ wọ́n sì yí ilé ìjọsìn ká ni wọ́n bá ń pàṣẹ wípé ọya ẹgbà báyìí ni wọ́n bá jí púpọ̀ àwọn olùjọ́sìn wọ́n jí wọn wọnú igbó lọ eléyìí ó ti dá ìpayín keke àti àìbalẹ̀ ọkàn ó ti dá kalẹ̀ ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ nítorí wípé inú igbó tí ẹnikẹ́ni kò mọ̀ lọ́wọ́ yìí ni wọ́n tì wọ́n lọ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹnìkan torí kó yọ pẹ̀lú àánú Ọlọ́run tí ó pe orúkọ ara rẹ̀ ní Ezekiel Danjuma òun ni ó ṣàlàyé tó sì bẹ̀rẹ̀ sí ní gbọ́n mi lójú bíi tótó wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé ìjọsìn tí àwọn ò tiẹ̀ lè káyé wọn báyìí ni wọ́n ti jí gbé wọnú igbó lọ ó ní kété tí ìjọsìn bẹ̀rẹ̀ tí àwọn ènìyàn ti pé bìbà sínú ilé ìjọsìn ni àwọn agbésùmọ̀mí tí wọ́n fura sí wọn wípé lákúráwá ni wọ́n ṣe ni wọ́n yí ilé ìjọsìn ká pẹ̀lú ìbọn lọ́wọ́ tí wọ́n ń yìnbọn kẹ̀kẹ́ kùkù tí wọ́n sì ń pàṣẹ wípé kí àwọn olùjọ́sìn kí wọ́n máa gba ọ̀nà yìí sáwọ́ gbó lọ nínú ọ̀rọ̀ rẹ̀ ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí yóò fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ó ní iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ láti mọ̀ bí ibi tí àwọn ènìyàn náà wà
àti báwo ni àwọn yóò sì rí wọn gbà padà nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn náà wà ẹlẹ́mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ti jáde ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ ni wọ́n ti ní pápákọ̀ òfurufú ti ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí ó wà nílùú Ìbàdàn wọ́n nígbà tí ó bá fi di ìparí ọdún tá a wà yìí ìgbéra láti orílẹ̀-èdè sórílẹ̀-èdè ìyẹn local and international flight yóò bẹ̀rẹ̀ ìyẹn nígbà tí ọdún yìí tí ó bá fi tẹnu bodò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ ìdánilójú jáde wọ́n nígbà tí ọdún yìí tí ó bá fi parí wọ́n ní pápákọ̀ òfurufú Ládòkè Akíntọ́lá International Airport léyìí tó wà ní ìlú Ìbàdàn wọ́n ní yóò gbìnàyà nígbà tí ọdún yìí tí ó bá fi tẹnubodò tàbí tó bá di àfẹ̀rẹ̀ ní ọdún eléyìí tí ó ń bọ̀ òun náà ni ìgbésẹ̀ yìí yóò bẹ̀rẹ̀ ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Oyèládé náà ló sọ̀rọ̀ ọ̀hún nílùú Ìbàdàn pẹ̀lú àwọn oníròyìn ìyẹn lánàá ọjọ́ Ajé níbẹ̀ ló ti ń jẹ́ òdì mímọ̀ ó ní ìdàgbàsókè eléyìí tó lóorin náà ni àwọn ti mú bá pápákọ̀ òfurufú ọ̀hún láti ìrìn àjò eléyìí tí àwọn ọkọ̀ òfurufú eléyìí tí ó fi máa ń sáré láti mítà tí ó lé ní 2,000 sí 3,000 wọ́n ní gbogbo ẹ̀ náà ni àwọn ti ṣe láti jẹ́ kí ìdàgbàsókè eléyìí tó lóorin kó bá pápákọ̀ òfurufú ọ̀hún wọ́n wá jẹ́ ó di mímọ̀ wípé nígbà tí ọdún yìí tí ó bá fi tẹnubodò àwọn ìgbésẹ̀ eléyìí tí àwọn ń gbé yìí òun náà ni yóò ti tètè lójútùú nítorí pé àsìkò eléyìí tí a wà yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti jẹ́ kí pápákọ̀ òfurufú náà kó gbìnàyà ìwé ìròyìn Nigerian Tribune wọ́n kọjú bá ń lọ ṣùgbọ́n mi mú mọ́ńbé náà nítorí tí ni. jẹ́ kémi náà mélèyìn ní mọ́ńbé ká tó súnmọ́ àwọn aráalé ìjàmbá ọkọ̀ tó fa kíkì ó máa ṣẹlẹ̀ ní orí afárá kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Karu ní ìlú Àbújá ìjàmbá ọkọ̀ kan tó lágbára débi wípé àwọn ènìyàn wọn ò tí ì mọ iye ẹ̀mí tó ṣòfò níbi ìjàmbá ọkọ̀ náà títí tí wọ́n fi ń kó ìròyìn yìí jọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post gẹ́gẹ́ bó ṣe wí tí ó ṣojú mi kòró kan tó bá àwọn oníwé ìròyìn sọ̀rọ̀ ó ṣàlàyé wípé ọkọ̀ àjàgbéjò kan tírélà òun ni wọ́n jọ forí gbárí pẹ̀lú ọkọ̀ kan tí ó ń ta omi tó kó sachet water ìyẹn pure water ni wọ́n sì jọ forí gbárí o ṣùgbọ́n nǹkan tó ya àwọn ènìyàn lẹ́nu ni wípé lẹ́yìn wákàtí 24 tí ìjàmbá ọkọ̀ kan tó ṣẹlẹ̀ láì tí ì pẹ́ níbi tí ìjàmbá ọkọ̀ ti ṣẹlẹ̀ níbẹ̀ náà ni eléyìí náà tún ti ṣẹlẹ̀ tó jẹ́ wípé oríṣiríṣi ẹ̀mí ènìyàn ni ó lọ sí tí wọn ì tí ì mọ nǹkan àti iye àwọn ènìyàn tí ó ti bá ìṣẹ̀lẹ̀ náà rìn nínú ọ̀rọ̀ àti nínú nǹkan tí àwọn tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bí wọ́n ṣe fi léde ọ̀rọ̀ náà ni ó ti kó àwọn ènìyàn láyà sókè báyìí tí wọn ò sì mọ ibi tí wọ́n fẹ́ bá yàrá já ní ibi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó ti ń ṣẹlẹ̀ yìí ní ìlú Àbújá ìwé ìròyìn Daily Post ni ó post ìròyìn náà jáde o ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. bí ó ṣe ẹ̀já súnmọ́ àwọn ará ilé báyìí nítorí àkókò wa báyìí 07047700064 07047700064 òun náà lẹ́yìn náà lẹ́ẹ̀fi dá sí ètò. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ìyá àbèjì olókèdè láti lọ rà. ó tó jọ mẹ́ta o ìyá àbèjì. ẹ dákun lórí ọ̀rọ̀ tí ẹ̀wọ̀n atóyin ká sọ pẹ̀lú èdè abínibí pé iye èèyàn wa ti ń bímọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nu fírífì tí wọ́n sọ sí ní ilé ẹ̀kọ́ lọ́wọ́ tún délé náà fírífì tí wọ́n tún sọ sí eléyìí ò ti dáa tó kọ́dà wọn tàbùkù orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ dákun àwọn òbí ẹja ṣàtúnṣe àti àwọn olùkọ́ náà kọ́ mọ̀jẹ̀ fírífì tí nìkan wọ́n kọ́ wọn nílé ẹ̀kọ́ náà káàdà máa lo èdè ti Yorùbá náà ẹ dákun torí Ọlọ́run lórí ọmọ tẹ́tẹ́ wà lọ fi owó ọ̀gá rẹ̀ tẹ́ lọ ta tẹ́tẹ́ ọ̀tẹ́ ni ó ti lọ bí tọ́ lọ o fúnra ẹ̀ lẹ́nu fẹ́ sáré rẹ̀ ibi tó yẹ o àní ṣíṣe bí òní bá wa. ẹ ṣe ìyá àbèjì olókèdè láti ìlú Ìlọ́ra 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. 07047777064 ẹ lọ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ òtòmí sọpẹ́ fúnkẹ́ láti ìlú Ìlọ́ra. yes ma láti ìlú Ìlọ́ra. bẹ́ẹ̀ni à ń gbọ́ yín o. yóò ní jáde ní. àmín o. ẹ dákun níbo wọn kó wa lọ Nàìjíríà báyìí torí kò sí ẹ̀yẹ́ nìkan kan mọ́ ọkàn ọbalẹ̀ ńlé ọkàn ọbalẹ̀ ló kù tíjọba ò bá dẹ̀ yé wọn mọ́ ṣé bí wọ́n sì gbé kalẹ̀ náà àdúgbò ni bó la ṣe sọ tàbí ní tìwí báyìí.
ìjọba kan náà ló sì sọ fún wa wípé tí tẹ́lọ́rìsì bá ti ń pọ̀ jù tó bá ti ju oṣù méjì lọ ó lọ́wọ́ ìjọba nù ni wọ́n wá pé wọ́n tí wọ́n béèrè tí wọ́n bá fẹ́ àbí sódìgbẹ̀mí wa bá bọ́ tán tí wọ́n tó mọ tí wọ́n ó ṣe ní ebi ń pàlú àtún ní fọkànbalẹ̀ ọlọ́run ó ṣàánú wa nàìjíríà o. àmín ẹ ṣé o. 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí 07047777064. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. orúkọ mi ni pásítọ̀ Láńrewájú láti rìdíìmù ìṣíà. à ń gbọ́ yín o. ohun tí mo fẹ́ dá sí ni ọmọkùnrin tí ó lọ fi owó ọ̀gá rẹ̀ ta tẹ́tẹ́ kí wọ́n mú dáadáa ó fẹ́ bayé ọ̀gá rẹ̀ jẹ́ ni. ẹlẹ́ẹ̀kejì nípa ti ètò ààbò lórílẹ̀‐èdè kí wọ́n ṣàánú wa àwọn tí ń jọ́sìn lọ́wọ́ tí wọ́n sì lọ kó wọn ń bẹ̀ tẹ́mọ̀ kò síbi tí ààbò wà mọ́ lórílẹ̀‐èdè Ọlọ́run yóò wà pẹ̀lú wa o. àmín o. ẹ ṣé o. ẹ ṣeun. kò sí pé kí wọ́n mú dáadáa ó ti wà nù gbàgà Ó ti báyìí wà níbi tó rán rẹ̀. tètè ń fa sọ péńpé roko ọba. 070 ẹ̀lú ẹ̀ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. Orúkọ mi ni Sọ́lé Rahim ọmọ ìyá pàtẹ́ látàdúrà wáyé. náà ń má gbọ́ gbọ́ yín yín o. Abẹ́rẹ́ kéré. yes sir ẹ káàárọ̀. ẹ Ẹ káàárọ̀ sà, kò rájà ọ̀dọ́rùn. Yeah. àdúpẹ́ sà. Àti ṣiṣẹ́ o. àmì ọlọ́run. Tí mo fẹ́ dá sí nínú ètò yẹn ni ọmọ tó gbé $1 million ọ̀gá rẹ̀ tó lọ fi ta tẹ́tẹ́. Ní tí òjì káàánú sí Nàìjíríà mọ́lẹ̀ ní kọ́ńdà kó má dá wà ní ẹ̀dùn lórí kálukú wa. àmì o. Nígbà tí ìyẹn fún ẹ ní ṣọ́ọ̀pù pé kó máa fi ṣe ọrọ̀ ajé láti máa rí tọ́lọ́ kọ́bọ̀ láti máa fi jẹun àti fámìlì tiẹ̀ náà. Tó náà tún wá lọ gbẹ̀yìn tó tún lọ gba $1 million alákàntì ọ̀gá ẹ̀ tó tún lọ fi jẹ tẹ́tẹ́. Ó ní wo la fẹ́ kó síbẹ̀ dọ̀rọ̀ nísìn. Pátákó ìsúnjú rẹ̀ lọ́rùn. Àwọn ibi tí ọmọ gbà tó ń lọ ń gba owó lọ́rọ̀ àkáǹtì ọ̀gá tó ń lọ sí ń ta tẹ́tẹ́ pátákó ìsún ọlọ́run. Àti inú galagala tí wọ́n fi sí ní ìsìn kí ní ìsìn àdánilójú pé yóò rówó nígbèjáde ní ìsìn owó tó ti bá tiẹ̀ lọ. ẹ ṣé o. Ọlọ́run wà pẹ̀lú wa o. àmì ẹ ṣé o. ẹ ṣé o. ẹ ṣeun 07047777064 07047777064. hello. Hello. hello ẹ káàárọ̀. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. Hello. hello ẹ káàárọ̀ à ń gbọ́ yín o. àwa ń gbọ́ yín o ẹ̀yin ló dàbí pé ẹ gbọ́ wa. 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí àwọn ènìyàn sì ti wà lójú òpó ayélujára náà tí wọ́n ń fi àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ṣọwọ́ síbẹ̀. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. láti ìpínlẹ̀ Jẹ́bà ni mo ti ń pè yín bòkó ló ń pè yín láti ìpínlẹ̀ Jẹ́bà. láti Jẹ́bà. bẹ́ẹ̀ ni Jẹ́bà ò ní Jẹ́bà lórí ọkọ̀ yíya lọ́run ọkọ̀ yín balẹ̀. àmì o. tí mo fẹ́ dá sí lórí ètò yìí ni wípé Niger kan yìí Niger State. ṣé àbó wà lórílẹ̀‐èdè wa mọ́ báyìí àwọn òwúlẹ̀ yẹ ká fọkàn tán ẹ jẹ́ kí gbogbo wa padà sọ́dọ̀ Ọlọ́run bá a bá gba ẹ̀sìn láàyè ìyẹn ó tẹ̀sìn o àmọ́ tá a bá gbọ́ Ọlọ́run láàyè orílẹ̀‐èdè Nàìjíríà yóò tẹ̀síwájú nípa ti bàbá tí ó ń ṣe fíìmù ńgbà yẹn tí àwọn onífíìmù yẹn wọ̀nyẹn ran ara wọn lọ́wọ́ ni ó yẹ ká máa ran ara wọn lọ́wọ́ náà ètò ìlú bẹ̀rẹ̀ láti pàṣẹ báyìí tó nípa tí àwọn ti fi ṣọ́ọ̀ṣì náà sàn wọ́n kó táà ní tẹ̀sí mọ́ ni ṣé mọ́sálásí wọn à ní sí mọ́sálásí mọ́ ni ṣé wọn à ní sí ṣọ́ọ̀ṣì mọ́ ni tí àwọn wọ̀nyí gan rántí ọjọ́ ọ̀la wọn yóò dára fún orílẹ̀-èdè Nàìjíríà àmì o. yóò dára fún bàbá Tinubu àmì ẹ ṣé yóò o. dára fún ìtẹ́ńtì tó lọ́wọ́lọ́wọ́ náà àmì ẹ ṣé o. yóò sì olúwa wa àmì ẹ ṣé sà o lójú òpó láti Facebook Niger. Latifat Àjọrò ẹ káàárọ̀ ẹnjìnìà Ọlátúnjí Fatiu Bọ́lájí ẹ káàárọ̀ Sunday Ìdòwú Sàlàkọ́ ẹ káàárọ̀ ajé kì í gbé Babatunde Yusuf Taofik awáyéwá ṣe rere Abiola Sunday Ismail Mumin Ismail Ayuba Alakasa Salawudeen Azeez Ayanṣọlá Akíntúndé Sulaiman Abdulrahman Ajadi ẹ káàárọ̀ 07047777064. wọ́n ní Jẹ́bà pé Kwara State ní Jẹ́bà o ń gbọ́. ṣé Kwara ní mi ò mọ ìdíbẹ̀ rẹ̀. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. Olúwaṣẹ́gun láti Ògbómọ̀ṣọ́. náà máa ń gbọ́ yín Mr. Ṣẹ́gun. abẹ́rẹ́ kéré. yes sir. ẹ káàárọ̀ sà. yes sir. ṣe rí èmi kẹ́fẹ́ tọ́jú àwọn ọmọ Nàìjíríà ní kí káàkiri kó wà very conscious. ṣe rí àwọn ètò ààbò Nàìjíríà
jẹ́ kálukú náà sọ̀rọ̀ ẹ̀ ibùn tó bá wà nù ilé ẹ̀ gan wà very conscious wà security let everybody ọ̀pẹ gbogbo wa ẹ̀díkà káwà security conscious. o tún ara sọ victory because Nàìjíríà ta wà ní ìsìn ìyá second Nàìjíríà o àmì sọnù. àmì o àmì ẹ ṣé o. ẹ ṣeun. ẹ ṣé o. 07047747064 07047747064 lójú òpó Facebook Yusuf Ọlárànmí ẹ̀ka àárọ̀ alábẹ̀lọ́wọ́ Sòlẹ́yà Kòfòrọ́lá ẹ̀ka àrípàdé Ọlákẹ́ǹdé Ọlákòjọ Ìdòwú Lájínà Sọ̀rọ̀láyà Anigilaje Ọbákẹ́mi Ọbádára Mákindé Jacob Sọ́sànyà Olúṣẹ̀yẹ Olúṣẹ́gun Abdulwasiu Adébárè ẹ̀ka àárọ̀. ẹ̀ka àárọ̀. ẹ̀ka àárọ̀ orúkọ ìbẹ̀rẹ̀ sí ń pè. ẹnjìnà Kuranga láti ìlú Ayétòròkè. yes à ń gbọ́ yín sà. dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú àǹfààní tẹ fún wa láti lè máa dá sí ọ̀rọ̀ ohun tí ń ṣẹlẹ̀ ní ìjọba. ṣe rí àwọn ìjọba wa ohun tó yẹ kí wọ́n ṣe fún wa wọn àráyè àti ṣe. wọ́n lọ mú àwọn tó náwó níwájú eléré àwọn kan ní wọ́n lọ ń kó àwọn èèyàn ní ṣọ́ọ̀ṣì lórí tí security o kò ní wọ́n máa wá gbogbo àwọn náà tí wọ́n bá kó wọn wọ́n sì kó wọn kó wọn palẹ̀ wọn mọ́ kó wọ́n dá wọn náà padà sọ́dọ̀ Ọlọ́run lọ́hùn ṣùgbọ́n gbà wọn bá díyàn mú nísìnyí wọ́n kó àwọn wádìí àní padà gbábọ̀ mọ́ lẹ́yìn ìgbà tá a bá padà máa gbọ́ wọn pé wọ́n fún wọn lówó wọ́n dáríjì wọn ẹni tí wọ́n ń náwó ọwọ́ ara rẹ̀ òun ni wọ́n mú lábẹ̀rẹ̀ sí ni máa fi àpáàdì gbóná jóńdì Ọlọ́run ọ̀tàn pín o. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí 070477064. Abdulwasiu Adébárè wọ́n ní àwọn ń wò wá ní àti Mẹ̀dúgùrì ìpínlẹ̀ Borno. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. Táyọ̀ láti ní Olúpéjú estate. à ń gbọ́ yín o. Ọlọ́run ó bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. àmín o. àdúrà la nílò tó ti yé àdúrà la nílò torí orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ó bá wa tún ṣe. àánú fọ̀n fún wa lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹni tí ń wáṣẹ́ Ọlọ́run ó pèsè iṣẹ́ fún wọn. mo tún wá fẹ́ gbà àwọn òbí nímọ̀ràn ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ Ọlọ́run ó bá wa àdúrà lórí àwọn ọmọ tọmọ bá níṣẹ́ kò ní sí rádaràda lórílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ó bá wa tún Nàìjíríà ṣe. àdéhùnjẹ́ báyìí Kwara State kìí ṣe Niger State. ẹ ṣeun. Razak Abiola ẹ káàárọ̀ Ebenezer Adélọ́wọ̀ Fọlọ́nṣọ́ Wàsíù Almubarak Olúwadámiláre ẹ ṣeun Kozim Tijani ẹ káàárọ̀ Fatima Ọmọwùmí Prince Kọ́láwọlé Hafiz Ọlábọ̀dé Engineer Hafiz Àríyá ẹ káàárọ̀ sà. 07047707064 070477064. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070477064. Mákindé Ezekiah tí mo ní ẹ káàárọ̀ Alhaji Jimoh Ìyániwúrà ẹ káàárọ̀ ọ̀kan làwọn Àyànkẹ́mi Àmọ̀kẹ́ Adé ẹ káàárọ̀ Albarika Bakery ẹ káàárọ̀ Abdulwasiu Ọmọjagun ẹ káàárọ̀ Lukman Jẹjẹ Hamzat ẹ káàárọ̀ Ambẹ John Alaba ẹ káàárọ̀ alo ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. Muhammad lọ́wọ́ orí látòkè lọ. Mr. Muhammad ẹ káàárọ̀. lórí ọ̀rọ̀ ọmọ tuntun adẹ́tẹ̀ yẹn ká òbí kámúkú táwọn ọmọ wa tó láti kékeré òun ní ẹ̀rẹ́dẹ́ máa mọ́ wọn lára ọlọ́run jà jèrè ọmọ wọn. àpéjọ. Ahmed Kọ́láwọlé Mọ́yọ̀sádé Israel Taiwo Fatai Arúlógún ẹ káàárọ̀ Jeremiah Abiola Mamike Ògúnlẹ̀yẹ Daniel Tóbi Ògúnlékè Gbádéjọ Evan Genesis ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. ní Ọládàpọ̀ láti Bàrúté. ẹ gbóhùn sókè díẹ̀ sí sáà. àwọn Mr. Ọládàpọ̀ ẹ káàárọ̀. ẹ ṣe ẹ káàárọ̀. ẹ dákun ohun tí mo fẹ́ dá sí nípa àwọn ọ̀rọ̀ Àìsà tó ń sọ nípa ọ̀rọ̀ àwọn tí wọ́n mú tí wọ́n ṣe ń náwó. ẹ rí i pé tá a bá fi sùúrù tá a bá wo ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí nípasẹ̀ owó níná àwọn míì ti ń lọ wọ́n lọ join group tó ẹ̀kan lọ join. kò sí tó rọrùn pé kéèyàn náwó fún ní pátí ṣùgbọ́n wọ́n ní kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ sí náà ìlú tí òṣòfin rẹ̀ sì sí bẹ́ẹ̀ ìlú tí òṣòfin bá ti wà ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kí ló táwọn èèyàn mọ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀ṣẹ̀
a ní rìpọ́ọ̀tì àwọn tí wọ́n rúfin àwa máa rìpọ́ọ̀tì àwọn agbófinró tí ẹ rí pé ọ̀rọ̀ àgọ́ náà lọ́jọ́ látẹnu láti ìkí àṣẹ náà gẹ́gẹ́ bó ṣe ní ọ̀rọ̀ àgọ́ jẹ́ láti ẹnu àwọn agbófinró ọ̀rọ̀ àgọ́ náà jẹ́ látẹnu tiẹ̀. kò dákọ̀ igun kankan o. òun sọ̀rọ̀ títí ẹ̀ ní o. kódà kò mention ẹ rí pé mi náà ò sì mention àwọn agbófinró kankan kò dákọ̀ igun kankan. ẹ ṣe o. ó láwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ so àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ likely káwọn náà ò mọ̀ ṣùgbọ́n kò mention ẹni ìwé ìròyìn náà ò sì kọ pẹ̀lú àwọn kankan 070477064. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ ìbílẹ̀ tí ń pè. ẹ kó ètò ọlọ́run máa tẹ̀lé síwájú ẹ̀ nísinsìnyí o. àmín o. orúkọ mi ni wọ́n ní Matthew láti Ṣakí ní Kádàrá. wọ́n máa ti ìwé káàárọ̀ mà. ìwé káàárọ̀ sà. yes ma. nípa ti àwọn tí wọ́n ní pé tí wọ́n bá gba ìwé ìdìbò wípé àwọn ọmọ tí wọ́n mọ́lé pé àbí àwọn ọmọ sẹ́wọ́ òṣèlú ọ̀yẹ́ kó rí bí àlájì òní lè ṣe ni. bí ní ti àwọn ọ̀gá táwọn ń dìbò fún tóun ta fẹ́ làwọn náà ń ṣe fún wa ni. èrò tí a kò tí wọ́n ní tí wọ́n bá ti dìbò tí wọ́n bá ti gbàwé ìdìbò àwọn ọmọ tì í mọ́lé ìròyìn àti bí ìjẹta nù. àlájì òní lè ṣe ni. ẹsẹ̀ wọlé ni. màmá ìròyìn àti bí ìjẹta nìyẹn o. àwa náà la kà kì í ṣèròyìn òní lẹ́ ń sọ yìí a ti kà láti bí ìjẹta. nípa ti àwọn tí wọ́n sì gbá mú àwọn alọ́kọ́lówó kígbe tí wọ́n gbá mú ìdájọ́ tó bá tó àtẹ̀yí tó yẹ kí wọ́n ṣe é fún wọn. gbogbo àwọn tí ń domi àlàáfíà àdúgbò láàmú tí ń lọ omi àlàáfíà lù láàmú ọlọ́run ọ̀sán wa ni àmì sì ṣe. wọ́n mi máa ń ṣe láti Ṣakí ní Kádàrá. ẹ ṣeun. ẹ ṣe o mọ́mí Matthew. adẹ́nìtọ́ Rasheedat adẹ́nìtọ́ lójú òkú Facebook ẹ̀ka rabi àṣelà ọlọ́run tóba adékúnlé Sulaiman ọlámídé Rọ̀fíàt ọlálẹ́yẹ babatunde rilwan abdulrahman jagun sọlá ezel adégòkè ọláyẹwé wàsíù Báṣọ̀run Adéyẹmí Festus Adémídùn Akíntúndé Abíọ́lá Àdìmí Àpàṣẹ gbogbo yín náà la kí o ẹ káàárọ̀. ká lọ sí òkè lọ́hùn-ún. naam. ìgbà tá a bá padà dé a ó máa tún tẹ̀síwájú níbi ìròyìn àti fìjìláńtẹ́ ẹ kú ìkàlẹ̀ ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara ship 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ship 89.1 FM. bí kìnìún bá bú nínú igbó ti gbó ti jù á mì tìtìtì ship 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. rédíò wo lèyí tó milẹ̀ tìtìtìtì rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gbọ́ nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè wọ́n ṣáà ní àrídùnnú rédíò Sip FM ní inú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè wọ́n ṣáà ní àrídùnnú rédíò Sip FM ní Sip FM 89.1 ẹ máa gbọ́. ẹ káàbọ̀ padà a ti wà ní abala fìjìláńtẹ́ báyìí ẹ jẹ́ ká wà ní ojúlàlá kan fi sọ́rí káwa òbí káwa lójúlàlá kan fi sọ́rí lórí àwọn ọmọ wa kí baálé ilé àti ìyàwó ilé kí wọ́n wà lójúlàlá kan fi sọ́rí má fi ọmọ sọ́mọ má fi ọmọ sọ́ ènìyàn ní àsọ́jù bẹ́ẹ̀ ni ó léwu o ẹnìkan ó pè mí lórí ẹ̀rọ aago ní àná lálẹ́ àná láti ìlú Ìṣẹ́yìn ni ẹni ìhún sì ti pè mí ló ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ fìjìláńtẹ́ kan ṣẹlẹ̀ ní ìlú Ìṣẹ́yìn tí ká fi tó àwọn ará létí kí wọ́n lè mọ̀ pàápàá jùlọ àwọn òbí tí wọ́n ń fi ọmọ sọ́ ènìyàn ó ní láti bí ọjọ́ mẹ́fà àná yẹn ló pè ní ọjọ́ mẹ́fà òní yìí ó ti di bí ọjọ́ méje báyìí wípé ni wọ́n ti ń wá ọmọ kan káàkiri ní ìlú Ìṣẹ́yìn ó ní wọn ò rí ọmọ yẹn títí tó fi di bí àná tó fi ń bá mi sọ̀rọ̀ yìí ó wá sọ pé nǹkan tó bani nínú jẹ́ ni wípé ìgbà tí wọ́n padà rí ọmọ yẹn níbi tí wọ́n ti rí wípé òkú rẹ̀ ni wọ́n rí pé wọ́n sì ti fa gbogbo nǹkan tó ṣe pàtàkì lára rẹ̀ pé wọ́n ti fa lọ
kí ló wá fà á ó ní òbí ọmọ tí ó sọnù yìí pé ó fẹ́ lọ síbì kan ó wá fi ọmọ ó fi sọ èèyàn ẹni tí wọ́n fi ọmọ sọ kò mọ̀gbà tọmọ kúrò níbi tí wọ́n fọmọ sọ tàbí ọmọ ti ẹ̀rìn lọ ní àbí bákan ni ọmọ sàsọnù débi wípé ńgbà tí wọ́n padà rí ọmọ wọn ò rí ní ààyè mọ́ àwa òbí ìmọ̀ràn rí o ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa ọlọ́run ní jẹ́ àsunkún ọmọ o ẹ jẹ́ àmójútó àwọn ọmọ wa o. àbí ẹlòmíì òde kò kàn mí ni ó máa gẹ̀gẹ̀lẹ̀ sí yọ gẹ̀gẹ̀lẹ̀ ní gẹ́ngẹ́ ìyá alágbájá ìgbà tẹ́mi náà ń ṣe tèmi ọba mi ṣe ní ẹ mọ́ lòde o ṣùgbọ́n ronú sí o òde kò kàn mí àti ibi tí wọ́n bí ọ sí àti ibi tí wọ́n ò bí ọ sí obìnrin mi yóò rọṣọ mọ́yà ní pan yóò mọ tọ́jú bọlé káàkiri ibi tí ń lọ ilé ìyá tamado ní ọmọ lọ ilé ìyá làkàṣègbè ní ọmọ yọ ilé ìyá tanṣẹ̀rán ẹjọ́ ẹlẹ́jọ́ ni o ẹjọ́ tí ó kàn án ni ó máa ro. àbí ọmọ wọn sọ pé bí ọmọ àbímọlé bí ọmọ ọdún 6 sí ọmọ ọdún 7 ni ọmọ náà wà gẹ́gẹ́ bí ẹni ń ṣe sọ láti ìlú Ìṣẹ́yìn. eléyìí náà tún ṣe pàtàkì ká fi tó àwọn ènìyàn wa létí ní ìlú òkè o ní ìsàlẹ̀ àfà ìpè kan wà lára wípé àwọn kan wọ́n ń páàkì ọ̀kadà sí ara mọ́sálásí tó wà ní ibi ìsàlẹ̀ àfà ọ̀hún tí eléyìí tó sì lè ṣe okùnfà ìjàmbá ó tó wa létí wípé kí àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n má ṣe dá ìjàmbá mọ́tò tàbí títí ọ̀kadà kí wọ́n má ṣe dá a kalẹ̀ ní agbègbè ìsàlẹ̀ àfà ní ìlú òkè o lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ọ̀hún ẹ jẹ́ ká ṣọ́ra ẹ má jẹ́ ká ṣe nǹkan tí ó fa ìjàmbá tó bá ṣẹlẹ̀ tán àwọn ní àmọ́ ní ẹ má jẹ́ àfi àbámọ̀ sí ẹ̀yìn ẹ jẹ́ àfi síwájú nǹkan tó bá ti lè ṣokùnfà wàhálà láàrin ìlú wa ẹ jẹ́ á jìnnà sí nǹkan tí ó ṣokùnfà wàhálà ní inú ilé wa ẹ jẹ́ á jìnnà sí tí wàhálà bá ṣẹlẹ̀ tán nǹkan 2 tàbí 3 ló máa ń fà yóò fa àìbalẹ̀ ọkàn bó jẹun kò ní dúró ẹni tó fà gan yóò wà nínú ìyọnu torí pé ọkùnrin ní òní balẹ̀. bẹ́ẹ̀ tọ́ka ẹ̀ bá balẹ̀ ni yóò jẹun tí yóò dùn nú. ẹlòmíì ó máa hùwà tó jẹ́ pé tó bá padà ṣẹlẹ̀ tán yóò hàn ní ìmọ̀ ni ó ì ṣe é mọ́ ó sì máa fa wàhálà lẹ́sẹ̀ tẹ́ pé ó dá wàhálà kalẹ̀ fún àwọn ènìyàn. bí wọ́n sọ fẹ́ lómi yóò ní ẹ fi tiyín ṣe tiyín. yóò ní ṣe ń gbọ́n ni ìgbà tó bá ṣẹlẹ̀ tán ṣe ó gbọ́n. ẹ jẹ́ a ṣọ́ra o ká sí ojú òpó kalẹ̀ 070 47 7064 070 47 7064. hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè o. Bàṣírù làwọn ya látòkè o. ẹ káàárọ̀ sà ẹ rà bàbá. lágbo fìjìláńtì. ẹ dákun sà níbi junction yẹn láti yẹn di gádà tó jáde níbi mẹ́lá ṣe owó ìyá yẹn. ẹ bá wo orí gádà yẹn rẹ̀ ti gádà yẹn ẹni rẹ̀ ti jáde sókè. ó jẹ́ ìpín àmójú ètò wà láàrin ẹ̀kọ́ tó gádà yẹn kọ́ máa rí pé yóò fẹ́ ti jẹ́ gádà àti junction. lọ́dà ẹ ṣe o àwọn tí wọ́n mọ̀ ní bóyá àwọn ará àdúgbò torí tá a bá ní ká máa dúró de ìjọba ó lè mọ̀ yá kó tó di pé nǹkan yẹn ó fa ìjàmbá ìtẹ̀jà mójútó láàrin ara wa náà. ẹ ṣe o àwọn àdúgbò tí wọ́n wà ní ibẹ̀ wọn àti àwọn ènìyàn wọ́n ti ń gbọ́ báyìí bá a ṣe sọ ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ kalẹ̀. ẹ ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè o. orúkọ tèmi náà jẹ́ sọmi philip tí wọ́n ẹ̀wọ̀n sí yọrọ tẹ́lẹ̀ gbé. náà máa ń gbọ́ yín o. ọ̀rọ̀ nípa láti àbò àti fìjìláńtì yẹn. ṣe rí àti wà lásìkò òjò ń sìn gẹ́gẹ́ bí ẹni tó pè nísìn ṣe ṣàlàyé yẹn. àwọn aago kan ń bẹ tó jẹ́ pé kì í ṣe pálí dúró ìjọba lóòótọ́ tó jẹ́ pé ẹni tó bá kọ́lé ó yẹ kótà tó gba wájú ilé ẹ̀ ó yẹ kó nǹkan ní àtúnṣe tó yẹ kó ṣe pé ó yẹ kí n ṣàtúnṣe nǹkan yìí. gbogbo ẹ̀kọ́ níjọba lè bá wa ṣe lóòótọ́ tàbá jẹ́ pariwo pé àwọn ìkankan bẹ́tẹ̀ ìjọba lè bá wa ṣe tí wọn ò ṣe ṣùgbọ́n wà náà ta kọ́lé ó yẹ kí a lè ṣàmójútó iwájú ilé wa pé ó yẹ kí n ṣàmójútó ẹ̀. now àwọn títì tó wá wà nígboro tó yẹ káwọn ìjọba bá wa ṣe a ṣe ń bẹ̀ wọ́n èyí tó bá yẹ kí kánsẹ́lọ̀ kó dá sí ládùúgbò tiẹ̀ kó dá sí wọ́n kàn máa jẹ kánsẹ́lọ̀ lásán wọ́n máa jẹ ọ̀nàdébù lásán èyí tó bá yẹ kí ọba àlú bá wa dá sí wọ́n máa wo pé mọ́tò tí gómìnà gùn mo fẹ́ gùn wọ́n máa wo owó lọ́wọ́ ìjọba pé owó ìjọba mo fẹ́ gbà bí ìlú mi ṣe gba ni kó wà áfítà ṣé wọn lòun jẹ́ kí Nàìjíríà Ọ̀yọ́ state òkè kó bàjẹ́. àmì ẹ ṣe o. àwa òbí náà kádé ìṣàmójútó àwọn ọmọ wa tàbárí pé wọ́n ṣe nǹkan tí ò dáa kápò wọn ṣàkíyèsí ká bá wọn wí kí àwọn má dákẹ́ kọ́kọ́ má dákẹ́ lórí àwọn ọmọ
ọlọ́run jẹ́ kó kí n bàjẹ́ o yẹ́rọ sí eré pẹ̀lú sọ. ẹ ṣe o jọlọ sí elégbè 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. ẹ̀lọ́ ẹ káàárọ̀. ẹ̀lọ́ ẹ káàárọ̀ sọ. ẹ káàárọ̀ Abduct agenda láti àdúgbò àgbà ọlámíkà. ẹ káàárọ̀ Mr. Abduct. agbọ̀rọ̀ ló sà alídàmúlẹ̀gbọ̀rọ̀ náà àmín o ní bàjẹ́ ní sinmi bàjẹ́ bẹ́ẹ̀. àmín. òun kí àsòrí mọ̀ fún gbogbo àwọn òbí nílé ẹ̀dá kan tó lọ náà àyè tó bá ti gbé àgbègbè tá a bá wà wọ́n máa ń sin ẹlẹ́dẹ̀ níbẹ̀ ẹ̀dá kan mọ̀jà mọ̀ dá àwọn ọmọ kékeré láti gbé kí wọ́n lọ sí orí àkìtàn láti lọ sí gbọ̀nsẹ̀. ìjọba ìfẹ́ ní sáwọn ẹlẹ́dẹ̀ kan gbà ló jẹ́ pé wọ́n fẹ́ lè jẹ nǹkan ọmọkùnrin ní dídí tí ń ṣègbọ̀nsẹ̀ ẹ̀dá kan tó lọ lọ́hùn. bákan náà ni wípé ọ̀nà wa ní láti àdúgbò ìlú lọ sí ilé ìkẹyìn ní orí tẹ́ so ọ̀nà yóò dára àárọ̀ ìjọba ìbílẹ̀ ìfàdíwẹ̀ tí wọ́n dá nǹkan bá ṣiṣẹ́ lórí ilé. bákan náà mo ń rọ gba wa tá a bá ń ṣiṣẹ́ oyin ẹ dákun tó rọ ọlọ́run mo máa ń sọ̀rọ̀ yẹn ẹ tún ẹ mọ̀jà ṣe kínní ẹ̀ sí tòsí o àpótí ilé oyin tá a mọ̀ ń ṣe ẹ mọ̀jà gbé sí tòsí o tọ́lá àwọn ọmọ kéèké àwọn mọ̀ pé ogún wà níbi fún yẹn ẹ dákun tó rọ ọlọ́run bágbàlagbà náà bá mọ̀ tó bá lọ síbẹ̀ tó ní wọ́n bá ti lè kú tó wọ́n lè tà yẹn tó yẹ kó máa pa yẹn ẹ dákun tó rọ ọlọ́run gbàtà máa ń ṣe eré ẹ dákun jẹ́ ká jẹ́ kó jìnnà sí àárín ìlú ilé àníṣe lágbára ọlọ́run àdún àpètò sà ọlọ́run. ẹ ṣe o. ẹ ṣeun gan. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. bẹ́ẹ̀ni. hello. 070477064 070. hello. akójúmọ́ o. ẹ káàárọ̀ orúkọ ẹgbẹ́ tí ń pè. àpò ètò. ọlọ́run ló ń ṣètò orúkọ yín o. orúkọ mi ni ọ̀gá ńlá alẹ́kùsọ́ látọ̀yọ́. láti ìlú Ọ̀yọ́ à ń gbọ́ yín sá o. bẹ́ẹ̀ni àdúrà wọ́n gbà o. àmín o. lórí ètò ààbò náà ni mo fẹ́ sọ ó dàbẹ̀ ni pé àwọn olórí wa wọ́n fi ọ̀rọ̀ wa ṣeré lórí ètò ààbò mo rántí pé bóyá bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àwọn àpapọ̀ ọdẹ ìbílẹ̀ wọ́n ní àwọn fara àwọn kalẹ̀ láti kojú ètò ààbò wọ́n gbọ́rọ̀ yẹn síwájú ìjọba àgbọ̀n kankan àwọn ìpínlẹ̀ kan náà tó sọ pé lórí ètò ààbò àwọn ò mójútó ìpínlẹ̀ àwọn àtúngbọ̀n kankan nígbà tó pẹ́ tó jẹ́ ààrẹ wa kò tí ì buwọ́ lù so wọn ò sì ní fẹ́ ṣe nǹkan tó dàbẹ́ ni pé yọ́ tàbùkù sí ọ̀rọ̀ ààrẹ tẹ̀mọ̀ pé ìjọba wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n kàn dà wá láàmú ni kọ́lọ́mọ́jì wọn fẹ̀mí wa sọ̀rọ̀ tán kọ́lọ́mọ́ ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀nà wa ní ìjọba Àtìbà lọ́yọ̀ọ́ àwọn ọ̀nà yìí ò dá pẹ́ẹ́pẹ́ ìjọba Àtìbà náà sì rí wọ́n ń ṣe àwọn ẹgbẹ́ kan lágbọ̀n ìsàlẹ̀ Ọ̀yọ́ ń bí wọn ò ṣe nǹkan kan bẹ́ẹ̀. kí lorúkọ alága ìjọba ìbílẹ̀ yín ní Àtìbà. ó yà pé alága ìjọba. ẹ̀yin náà sọ. mo orúkọ alága ìjọba ìbílẹ̀ yín. wẹ́kẹ̀m ni alága ìbílẹ̀ wa l'Àtìbà. wẹ́kẹ̀ lorúkọ súná alága ìjọba ìbílẹ̀ yín. ọmọ Nàìjíríà rere ọmọ ìjọba ìbílẹ̀ rere. bẹ́ẹ̀ni ẹ̀dá àkókò wọn bá mójútó àwọn náà ń gbọ́ báyìí. ọ̀dà ọ̀nàrẹ́bù wẹ́kẹ̀ wọ́n ń gbọ́ yín àbí bó làwọn àwì. àbí ìtàpè náà nù ìtàpè ọ̀nàrẹ́bù fún. ọmọ bá sọ pé orúkọ tí bàbá òun ń jẹ́ nì. kí wàá ń tia. àbí ọ̀nàrẹ́bù wẹ́kẹ̀ àwọn ọmọ yín wọ́n sọ̀rọ̀. aláwọ̀ nílò ọwọ́ yín o. 070477064 070477064. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. òbí o. ẹ káàárọ̀ sà ẹ rà sà. ẹ pé ètò. yes sir. Alhaji Yaniwura. ẹ káàárọ̀ sà. ẹ pé ètò. yes sir. ẹ dákun o kí wọn jọ̀wọ́ gbà á lọ́nà ẹ̀gẹ̀nẹ́ yìí o. gbogbo àtà ń lo oko bẹ̀ máṣíìnì gbogbo ẹ̀ lọ́bàjẹ́ tán o. tójú bá sì rọ̀ ní ìsìn àlè kọjá mọ́ wọn dákun o wọ́n rìn wá lọ́wọ́ o. kójú o tó di àlọ́ àǹfààní kójú ọ̀yà rọ̀ ní àlègbàbẹ́ ni mọ́. ọ̀dà ẹ ṣe o. wọ́n dákun o kíkọ́ ẹ̀rọ kọ̀ǹtráktọ̀ wọ́n dákun kọ́ gbà wá o. ọ̀dà ìpè yín náà lágbé kẹ́yìn lórí ètò fún títí òwúrọ̀ òní Aké àbíbò ni. bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin òbí nípa ti tíkẹ́ẹ̀tì eléyìí tá à ń sọ ẹ wá gbà o ó ń tán lọ o.
ètò ìtajà ìpàtẹ ọjà ìdínwó ó ti bẹ̀rẹ̀ o. ó ti bẹ̀rẹ̀ báyìí. ní CBT Center. ó ti bẹ̀rẹ̀ látànà. àwọn èèyàn wọ́n ti ń bò kẹ̀tíkẹ̀tí. tírélà ni wọ́n fi gbé ọjà wọlé. àwọn tó mẹnu ẹnu. wọ́n tú kalẹ̀ ní owó rẹ̀ ò sì gún pa. owó kékeré ni. àwọn tó mẹnu ẹ̀ wọ́n. gbogbo nǹkan tẹ́ bá fẹ́ rà aṣọ ọmọ kékeré ni oríṣiríṣi ni oúnjẹ ọmọ kékeré. fún nǹkan ọdún torí wọ́n wá fún iléyà sales ni iléyà sales náà wá fún. àti bàtà lóríṣiríṣi ẹ bá lọ síbẹ̀ irú gọ́bù tí àwé yìí fi sójú yìí ẹ wo ó pọ̀ ń bẹ̀ lóríṣiríṣi. ó sì jẹ́ pé irú gọ́bù tèmi ló fi ṣàkàwé. kò sí nǹkan tí ò sí o ẹ tètè máa bọ̀ wá sí CBT Center ní SIP Microfinance Bank tó wà ní ìlú òkè o. ní damdaf inú damdaf gangan damdaf CBT Center ibẹ̀ ni wọ́n ti ń ṣe. so tó wá rí àwọn tó bá tún fẹ́ tí wọ́n fẹ́ rà tí wọ́n fẹ́ tún tà àyè tún yọ fún wọn. no torí nǹkan fi ń wá náà nù torí pé ẹ̀yin tẹ́ bá fẹ́ lónú ilé náà iye ẹ̀dínwó tí wọ́n ta fáwọn aláràtúntà náà wọ́n ta fẹ́yìn náà. ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá rà á ẹ wá kó lóríṣiríṣi nǹkan tẹ́ ẹ bá ń fẹ́ kò sí nǹkan tẹ́ ẹ wá débẹ̀ tẹ́ ẹ ní rí ẹ ṣáà ti wá ẹ tètè máa bọ̀ wá ǹjẹ́ òdìdí ọ̀sẹ̀ kẹ́kọ̀ọ́hún. ọ̀sẹ̀ kan ní tó bá di ọjọ́ sátidé yóò rò wá pé tó bá di ọjọ́ sunday là á ṣe children's day. bẹ́ẹ̀ni ẹ tètè máa bọ̀ wá kẹ́ ẹ wá ra nǹkan fáwọn ọmọ kéékèèké yín káwọn fẹlẹ yìí ká mọ̀ fi ṣe lọ. bí ò ṣe ẹja máa dágbére fún ti tàárọ̀ ìsúnmọ́ kó tó di pé màá máa lọ màá kí ọ̀rẹ́ mi Dr. Ìfẹ́olúwa Awódoyin òní ni ọjọ́ bí Dr. Ìfẹ́olúwa Awódoyin igba ọdún kan ni o àlékún owó ní ṣiṣẹ́ gbà lágbára Ọlọ́run iṣẹ́ ilé yìí ní ṣiṣẹ́ ṣe iṣẹ́ ilé yìí tí wọ́n ti parí tọ́lọ́run ti dáwọ́lé òun náà ni wọ́n máa gbé wá sí ọ̀dọ̀ ẹ lágbára Ọlọ́run. tọ́lọ́run ti dáwọ́lé àbí tí Ọlọ́run ti parí látòdì ọ̀run tọ́lọ́run ti yanjú ẹ̀ tán Dr. Jesus òdi ọ̀run tó fi ṣàwòsàn kó tó gbé wá sọ́dọ̀ àwọn dókítà ọ̀nù ayé. Brother mi I wish you happy birthday long life and prosperity. ìgbà ọdún kan ni o. Brother you know I love you now oníwọ náà mọ̀ happy birthday to you my brother. bọ́ọ̀bá lọ́ọ̀fẹ́ ọmọ kí lórí rédíò. títí ìgbà míì tá a tún máa pàdé lórí àwọn àkọ́tún ètò ní ìkànnì yìí Ọlánrewájú Alimi ìwọ tó ń káwọn èèyàn àwọn ìyá arúgbó kí wọ́n mọ kí ọkọ wọn obì Ọlọ́run darí jì ọ́ ìyá arúgbó kọ́ mọ kí ọkọ rẹ̀. màmá kan àbí ọkà rẹ̀ mọ relé kò sí mọ̀mọ́ kẹ́ mọ́ mọ relé. màmá kan bá pàdé mi màmá ní màmá bá ń ṣàlàyé bí wọ́n ní mò ń sọ pé káwọn èèyàn máa ṣe àmọ́ ní màmá ẹ̀yìn náà. ó tún ṣe ọ̀ ń kọ́ àwọn èèyàn ń kọ́ púpọ̀ àbí òmùra. ọwọ́ yín láti bà. ọwọ́ èmi orí mi kí n kọ́ yẹn kọ́ mọ ṣe kọ́ mọ ṣe báyìí. kò dùn mọ́bọ̀ náà orí ló ṣe pọ̀npọ̀npọ̀n. ọkà rẹ̀ ọlọ́wọ́ wọ́n ti máàkì fèsì ẹ̀. ẹ wọ Ọlánrewájú Alimi ló kọ tèmi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo pátápátá kájọ mọ́ fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó ẹjá pàdé tó bá di aago 6:30 lónìí lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tán aago 6:30 sí aago 7:30 abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjẹmọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o láago 6:30 ẹ kú kalẹ̀. bí kìnìún bá bú nínú igbó tí gbó ti